ṣẹ̀. Ìlú olórí burúkú wo ló ṣe tí ewé kò ń jí. Bọ̀ tó kẹ́ ṣe o mọ̀ mi ni ẹlẹ́gbọ́n àdúgbò ni mi náà ó dẹ̀ ń downgrade mi. Ó yẹ kẹ́ ṣàlàyé fún mi pé ẹ̀gbọ́n àdúgbò nìyí. Ẹ̀gbọ́n àdúgbò tó kúṣẹ́ tí olówó lọ́wọ́ tí iṣẹ́ ti bá mulẹ̀ bí ẹgbẹ́ táyé ẹ̀ ti bàjẹ́. Ìlú kẹyọ bá lè mọ̀ sí lọ́wọ́ mi. Ẹ bá ti rí mi kẹ̀ fún mi lọ́wọ́ mi. Ṣé wọ́n mọ̀ tí mo advice lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀kọ́ yìí? Tí wọ́n kó kámẹ́rà tán rìkọ́ọ̀dù ẹ̀tọ́ lánúlẹ̀ bí ẹsẹ̀ rántí mo ní ọ̀pá nulẹ̀. Ìsìgẹ́jà ṣèkìzó. Ṣé ìwà òfin tí lóye tẹ máa ń ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pè báyìí? Ọ̀nà mi bí mo ṣe fọ́tọ̀ ọ̀nà mi pé mò ń gbóòórùn ta sẹ́sẹ́ tí mi lábẹ́ rẹ̀. Ìgbó náà bí yàn. Tí mo gbé mo mọ̀ tán jẹ́ ẹ̀, mo bá ṣe òun yẹn ṣe dípò jíjà. Tó dé tájẹ bá ń sinmi dé òun mẹ́tò tó sọ́jú ẹja, èmi àṣà ń kà. Ìyá burúkú náà yẹn yìí o. Lẹ́nu òṣì sọ́hùn. Kí ló máa ń ṣe é ná? Dash is the process whereby green plants manufacture their food. Digestive system. Ẹ wo ẹ jẹ́ kó ní yín pé tẹ́bọ̀ yẹn pẹ́ bá mi dáadáa. Mo ti wà nínú múùdù owó if not máa fi yín pa sáyé láàárọ̀. Ẹ wo alẹ́gbọ̀n àdúgbò ẹ sọ ara yín. Tẹ́fẹ́ wá nínú yàsín start mọ́ nílò ìyàwó lórí ibùdó. Wọ́n lọ́mọ yín ti ní critical disease. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Àrùn tí ò gbógun ní jẹ́ bẹ́ẹ̀. Àrùn tí ò gbógun bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ dọ́kítọ̀. Ọmọ tó kẹ́ Àríkẹ́, ọmọ èmi Àjọkẹ́. Ìwọ kì yóò kúkú kan bí ó ṣe yeye. Olúwa bá ẹ wí ṣùgbọ́n kò fi kú bá ẹ wí. Ẹlẹ́gbọ̀n àdúgbò ìyá jẹ́ ẹ̀rí lórí. Ta ló fi àjọ? Àwọn tó ga ẹ̀rí tó sí. Bàbá mi ò ní dààmú. Mo ti rìn mo ti dààmú. Ṣùgbọ́n wọ́n ti ní kí n wá bí pé ìwọ ni ká wá bẹ̀. Ọmọ yín ni. Ẹ tọ́mọ yẹn mọ́. Mo mọ̀. Ẹ má bínú ẹjọ́ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìtàkùrẹ́ sọ fún ẹ tọ̀. Àgbà tí ò bá kẹrù sọ tó ló máa kẹta sáré. Wọ́n ti ní ẹ̀kúlé lọ́ta wà. Inú ilé la ṣe ní gbé. Bẹ́ẹ̀ ni a ṣe ní wàrà. Ní táwọn àgbàlagbà bá jókòó tó àbárí ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀sí ń bọ̀ lẹ́yìn wa ẹ lè gúrí àkàbà kẹ́mọ́ rí. Ní tí mo rí mo ní tètè wá ta olólobókun tó sọnù sínú ayé. Ká ní pé mo mọ̀ pé ọ̀rọ̀ orí burúkú ọ̀rọ̀ àdánù bí tẹ fẹ́ bá mi sọ lè sọ tán yìí. Ṣé ẹ pé màá dá yín lọ? Ayé ti bàjẹ́ o. Moria Mara o, Moria Mara o, Moria Mara o, Moria. Kálọ̀ gbélé sí, kálọ̀ pẹ́ lórí ẹ̀, màrá ti dé, ó dá ọmọ, jọ lè gbé ayé, Moria Mara o, ta ló ní kàlá yẹn. Ẹ máa kó àlùbọ́lẹ̀ lámàlù. Àlùbọ́lẹ̀ lámàlù. Ẹ máa kó àlùbọ́lẹ̀ lámàlù. Àlùdójúbọ̀lẹ̀ o. Àlùbọ́lẹ̀ lámàlù. Two fingers wọ́n ti yọ. Màrá ló ń bọ̀ yẹn ṣe ti gbọ́. Wọ́n lè bọ̀ wọ́n rí mú. Ọ̀pọ̀ nílẹ̀ gan kò lè tán. Àti wà látàrí Babangida. Ṣọmọ alátíká àgbà píkà. Àgbà píkà, àgbà píkà. Moria, Maria, Moria, Mara, DJ. Èmi máa ọmọ kò máa ọmọ máa. Moria Mara. Ọmọ láti láì sí bọ̀ sẹ́, ọmọ láti ṣe nǹkan tó dà fún ẹ. Wọ́n lọ sí kú wọ́n ti jà lọ. Ṣé wọ́n tẹ̀lé mi dé àwọn ọmọ báyìí náà? Wà. Kí ló ń ṣe ẹ̀? Mo ní kò tán. Máa gbọ̀ngbọ̀n wèrè ìgbà yẹn wá gbọ̀n. Wọ́n yẹ ní kọ́lọ́ fẹ́. Kí máa sá lọ. Wọ́n yẹ ní kọ́lọ́ fẹ́. Àwọn olókùnkùn ni ẹjọ́ ti gbá wèrè ní bóyá kò ní máa gbọ́ gbọ́ wèrè mọ́. Wọ́n á gbọ̀n. Wà á olókùnkùn ni ẹ̀. Gbọ́ gbọ́ wọn ti kọ̀ wèrè lè ṣí ní ọ̀pọ̀. Ikú ti bá ẹlẹ́rìí lójú ìṣègùn pẹ̀. Màrá mi kí náà pè ní àì. Àyíkọ́ máa nà ṣẹ̀ màálù wọn nà ṣẹ̀ màálù sọ́dọ̀ fẹ́ kọ́ máa ṣí ẹni. Sọ̀bọ̀kọ́lá ní burúkú ní yàrá ìyá ẹ̀. Wọ́n àtọ̀ ṣe nà ṣẹ̀ màálù. Kí ló tó fi jẹ́ pé ìkọ̀tọ̀ máa láti ká kọ́ra ni màrá máa ń fẹ́ ṣe. Ìkọ́ máa ṣí ẹ sà. Ṣorí àgbàlagbà tó ń sunkún nínú ghetto lọ́sàn-án gangan. Má rí ẹlẹ́kùn ẹkún ayọ̀ ló ń sun o. Kò ló ló fà o. Ìkọ́ máa ṣí ẹ lé nìṣà ó máa ké ṣà. Mi fẹ́ mọ̀ ṣà. Alátíká. Ṣọmọ alátíká àgbà píkà. Ṣé torí ọmọ yín tí mo bá wí yẹn gan-an òun lè ṣe ń kọra bọ̀?
kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn o ọmọ yẹn ṣẹ̀ ni mo dẹ̀ bá wí kò sí ọ̀kan tó wà ń bẹ̀ ṣọmọ yóò lè ṣẹ̀ kí n bá wí. Mara púpọ̀. Mara púpọ̀. ọmọ aláti ká ṣe ìwọ ọba wí o lè fẹ́ Jésù àbí òkè ó mọ̀ ẹgbẹ́ síbi ilé ọba ni ó mọ̀ ẹgbẹ́ wo ilé ọba ni òkè ó mọ̀ ẹgbẹ́ dà ìgbẹ́ ilé ọba tó bá yà á lẹ̀ ó mọ̀ ẹgbẹ́ gbẹ́ kan ni ó mọ̀ ẹgbẹ́ tọba ló ṣe àbí. ẹgbẹ́ stop ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an lẹ́ẹ̀mí màràkú pọ̀ mi táṣọ màrà tó mọ màrà tó tún tàbọ̀wọ́ ra mo ti yọ̀yọ̀ gan mo ti jalè gan mo ti píìkì gan ọmọ mi ní gbòòrò màrà mi ò gbọ́ ní ọmọ adẹ́sì má ṣẹlẹ̀ gan. bí màrà ẹ ṣe pọ̀ tó màá jọ ṣòfò 6 màá ṣe 2 láàárọ̀ màá ṣe 2 lọ́sàn-án sórí 2 tó kù màá ṣe lóru. ìrọ̀lọ́ pa kárá yàtọ̀ sí Iléṣì o Ìbàdàn yàtọ̀ sí Òṣogbo bá fi gbéra wọn Èkó yàtọ̀ gan-an ẹ máa ṣe bẹ́ẹ̀ yẹn o. màálà ń mọ̀ ní alátíkà màálù ni mí o a máa ń lu màálù débi tó ti máa pa ni o kò sí nǹkan tó kọ màálù pẹ̀lú wọn ọ̀tẹ́ títí o lẹ́yìn kan ti débi tó ti máa pa. ẹ̀gbọ́n ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ àgbo ní ẹ̀kọ́ lọ́dún lẹ́ níyì kí ló ṣẹlẹ̀ gan-an. Ògùn fẹ́ pààyà ẹ̀ sá. Àwọn ẹ̀kọ́ wáyé pé sẹ́ẹ̀tì náà ni ẹ tó bá ti sẹ́ẹ̀tì ó ti sẹ́ẹ̀tì náà nìyẹn. Àwọn ọ̀rẹ́ màrà kú pọ̀ màrà kú pọ̀. Ògùn fẹ́ pààyà ẹ̀ sá. Ó fà bọ̀ ní màá sọ náà. Màrà púpọ̀. Kí ló finish? Kí lẹ ní? Màrà lè ta ṣó. Èwo ni kí lọ ní èdè? Pọ̀ jọ ó pọ̀ dàrú. Ó gba nǹkan mi yàtọ̀ sí. Bàbá ṣé é kúrò ní ìdè? Ọmọ olóòrùn ni ó ti yẹ ní ìdí ìtọ́lẹ̀. Lórí bí wọ́n ṣe wà á sìn tó jọmọ àdúgbò tó mọ owó wẹ̀ tó mọ̀ wípé àwọn àǹtí kan wà bí kan bó ṣe gba $25 yẹn o kí wọ́n wá ra sachet kan yọ̀rá bí ẹ̀ fáwọn ọmọ oró ìyẹn wá dífá fún pé ní wàá gba $50 million o lè ra mọ́tò fún Mara. àjíṣe màmí kò lè wá lọ fà o ó kọ̀ wípé ọkọ mi ò mọ owó táwa jẹ àkọlẹ̀ máa gba $10 gba $25 káwọn máa ṣe dáadáa sẹ́yìn ìyá àdúgbò màmí ẹ̀ pọ̀ gan sẹ́ ajé. nọ́mọ̀nọ́mọ̀ àwọn náà wá mẹ́tọ̀ ni oore bá wa wà lórí bá wa jẹ kò ní bàjẹ́ fún un. Kí ló ṣe ẹ́ má gbọ̀n. Ṣé mo ti ń gbọ̀n? Má gbọ̀n sẹ́yìn fún ọmọ lórí ilẹ̀. Ọ̀rọ̀ máa ń rìn má yẹ kó yọ ọmọ ẹgbẹ́ náà. Orí ẹlẹ́bẹ̀ẹ́ o, má yẹ kó rí ẹlẹ́bẹ̀ẹ́ wa bá dá. Ó ti yẹ ládùúgbò ìkọ̀ bá fẹ́ láwọn aṣọ ọmọ méjì pé ó ti yẹ kó ọmọ mú sára. Báwo ni? Ṣé wàá pa? Ṣé o ló ń lọ? Ṣé o rí sùn? Mo ní ìṣèdè ibo ló ń lọ. Mo ń jáde ni mo wá ní kí n kọ́kọ́ yọjú sí ẹ náà kí n kọ̀ owó ojú ẹ bóyá kò sí ẹni tó ń rí. Sẹ́ni ibo ló ń lọ? Kó ọ̀nà nìkan mo ní. Báwo ni sales? Ń lọ. Ọjà mú òjò ẹ̀ nǹkan tí mo sọ fún ẹ pé tó bá ní sùúrù òun náà mo ti ń gbádùn yín o ṣebí kan tí mo ṣe náà mo gbà kan tí wọn náà bá dẹ̀ ṣe náà mo gbà. torí nǹkan tó wà ní ṣìkìrì with time owó kan bá ti mú expect láti lọ owó yẹn a máa extend shop sí gómìnà tí wọn á like it. Thank you. Yeah, you know what? Let me be on my way now. Okay. We'll catch up in the evening. Máa ẹ̀kọ́ kan ojú ọkùnrin tó bá wo ojú ẹ̀ kó gba ojú ẹ̀. Ti gbọ́. Is that a promise? All right. tó á dára yín tó bá yẹn láti ká aláìsí fún wa lọ bẹ́ẹ̀ ni ṣe tó dá sáwà náà yẹ ká gbẹ̀yìn sí. Omi pé nǹkan mú mu àbí. àjí kápọ̀ máa gbé. Wúrà mo kọ́ tó máa ṣe fún mi láti wákàtí ọwọ́ ẹ̀ títí di 12 a.m. anything tó bá fẹ́ mu gbogbo wọn pátápátá
bá mi fún wọn. Sáré àlàyé mi ó pọ̀ sí ẹ̀. Ó ṣì nẹ́nẹ́ sí kan bẹ́ẹ̀ bá mi gbé ọkàn síwájú wọn náà. Ó ṣe jẹ́ máa ṣe jẹ́ o. Ó ti máa tì ní bá mi ṣe ewé ẹ̀mọ́ yẹn wà ní. Wá, ta ni wèrè yẹn? Àlàyé tọ́ba ẹ̀yìn láti ka idán burúkú iná gbòrògbòrò gbogbo ní ghetto ìgbésẹ̀ tó mọ̀ ó máa ń tẹ̀wó gan sí ẹ̀mí ṣùgbọ́n àyà jí ayé la. Aṣọ ní polórí burúkú ni ẹ wá ka sókè fún níwájú mi sọ pé èèyàn láti kà ló já láti kà àbókù fẹ́ pa láti kà. Màrà ilẹ̀ fún chance ó yẹ kí n paná sìgá kí n pa lójú ìyá ẹ̀. Fílẹ̀. Ẹ̀rẹ́ wa èwo ṣó ti lọ ni ó yẹ kí n paná sìgá lójú ẹ̀ ni màrà ó yẹ kí sáré ṣe nǹkan tó dáa fún un. Wèrè ni wọ́ o wèrè ni ẹ́ o káwọ́ wèrè sílẹ̀ jàre o dẹ̀ ń káwọ́ sókè ìfọ̀ láti kà wá o ti mọ màrá púpọ̀ rẹ̀ tún káwọ́ lórí burúkú sókè tó ti yá wèrè ni. Gbẹ́nu wèrè sọ̀rọ̀ jàre koro ojú ẹ̀ fún ṣílẹ̀kì. Ó dáadọ́ mọ̀. Olórí burúkú ẹ̀ wá sọ̀rọ̀ pé ẹ̀kọ́ fún àwọn kan lẹ́nu ẹ̀sìn àwọn olórí burúkú ni ẹ̀ àwọn tá a mú ṣáṣẹ́tì lé ni wọ́n fẹ́ pé ìyá ẹ̀ àlè rẹ̀ ẹ̀sìn. Ẹ jẹ́ kó mọ̀ màrà. Olórí burúkú dẹ̀ mú kí mọ́tò ó sọ ẹ fún àwọn kìnnì kan lẹ́nu èmi kan ti lo márùwárì mo ra márùwárì. Ṣé wọ́n sọ fún ẹ pé tí wọ́n gba fóònù méje mi ra mọ́tò? Ọlọ́sẹ̀. Pé mọ́tò wù mí lò pé ọ̀rọ̀ epo gangan ni wàhálà tó wà. Ní gbogbo ní kókó. Ẹ tó bá ra mọ́tò kó lówó maintenance. Maintenance yẹn gangan là ń sọ. Àjẹbẹ́ wọn padà máa fẹsẹ̀ lẹ́gbọ́ àgbọ̀. Olórí ìwọ gan kí ló ṣe ẹ̀? Màrà púpọ̀. Olórí burúkú ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ìwé kankan wá síbí o. Orí ara ti kọ mí báyìí sí ìmú òfin kan. Bí ìyá ẹ̀ rí kó mẹ́lẹ̀ sí bébì. Hello, wà lẹ́nu sí yẹn ká fi tẹ̀. Moria Mara o, Moria Mara o, Moria Mara o, Moria. Ọ̀bí tù máa yóò lọ pàpàpà ṣùgbẹ́. Ẹni tó ẹ lọ bá kẹjí jọ́ṣà àgbọ́dà ti mọ́lẹ̀ òkè. Àgbà ọ̀dà kan ọjà ká máa jọ bẹ́ẹ̀ sí lójú ẹ̀ ní. Bá lọ fà ó ti yẹ ọ̀dà ká máa lọ bẹ́ẹ̀. Àmọ́ ó ní sáà máa ṣá tilẹ̀ bá ti mọ́ máa pé ojúlá mi. Bá ti mọ́ máa pé lọ́dọ̀ ní wọ́n máa ṣe. Gẹ́gẹ́ àlọ́ méjì sí wa lè lọ jẹ́ wo bẹ́ẹ̀ni wọn máa fẹ́ ìrànwọ́ àgbéèzì ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Tó bá gbọ́ lásán mo jẹ́ ẹ̀rí ẹ̀. Stóòstò bọ́nánà. Ọmọ oró àjẹ yóò dà pé màrá ti ròdò káfẹ́ rò rẹ̀ o. Ó ti gbàjẹ́ yẹn. Àjẹ. Àbọ̀lọ́ ọ̀gbẹ́ni ṣe. Bọ́bá tó ń ṣe jàre. Bọ́bá tó ń ṣe. Jàre. Àyà ń kọ́ mi o. Èsì fàṣẹ jẹ́ ṣá. Àbáyé màá lè bàjá. Ọmọ. Wetin my hand do this afternoon? Don't pay my head, o ajé. Ọ̀gbẹ́ni. Ṣúgà ṣe mọ̀ pé wọ́n ló máa ń jẹ́ kí màmá ẹ̀ máa ṣe èrè yẹn. Ẹlẹ́kejì tí màmá ẹ̀ máa ṣe kí ni ẹ̀ lè. Dúdú ẹ̀dẹ̀ ti ń lata. Ìwọ́dẹ̀ ló máa ń fà. Ọ̀gbẹ́ni wa ó tọ́jú wa, ó fẹ́ jọ ṣe ẹ́ ni. Ó lè máa calm down àkó bá ṣì láàsì. Ṣé ọ̀rọ̀ màá lè wá ń tẹ̀kì ẹ̀ ń ṣe pásọ́nà báyìí? Ọmọ ó tó. Àwọn òótọ́ ọ̀rọ̀ náà ṣe family meeting lé lórí. Àbáyà fẹ́ pa màrá ni. Àbáyé màá fẹ́ bàjẹ́ ni. Àbáyé òkú fẹ́ pa màá fẹ́ rá máa yé ṣá. Bá èmi ò fọ́ fún ìyá ẹ̀ táwọn bá ń relax àwọn relax pa ò fẹ́ wàhálà ò tiẹ̀. Tí wàhálà bá tún wá yọjú gan kò tún wá sí wàhálà. Ó ti understand. Kò tó ṣẹlẹ̀ pé káyà tó pa màá èmi ni máa kọ́kọ́ pa. Ìkọ̀sàyà máa pa kí n tó pa bó ṣe wà. Ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́. Àmì. Ẹyin dọ̀tí. Ọmọ tí màá ti ń pọ̀ jù. Kẹ́kẹ́ kó mọ̀ pé màá tiẹ̀ kò tó máa jọ ọ́nà. Ó wà ẹ̀. Bọ́ìlì tó bí ẹ. Ọmọ náà ń kan mi. Stone bọ́ìlì tó bí mo ṣe rà ẹ̀jẹ̀ mi.
mo ṣe màrà tiẹ̀ sórí fúra kò ní màrà sè ṣúgà máa deflate yẹ tí bá máa kọ́kọ́ gun ó máa súkì wá. ìdọ́kọ̀ sọlé gbẹ̀dì 20. ó ti yẹ ṣúgà. àmàrà yóò ní wèrè pàṣẹ màrà ní wèrè níwájú àwọn Ọlọ́run àwọn tá a gbọ́ kankan. pákó ní kò lọ lẹ́sọ̀ alójú àárín kan. mo rí kan Ọlọ́run bẹ̀rẹ̀ wà blọ́ọ̀rì gan-an ní ẹni tí o ṣọ́ọ̀ ọ̀rọ̀ kan ni. mi ní kankan. mo rí àní lọ́jọ́ sí wọn tí mi jọ ẹ̀ tẹ́ ẹ mo gbọ́jà yìí. ele omi kan ò bọ́ lójú ẹ̀. èmi tí mo gbọ́ kankan. máa pa máa pa ó yá máa lọ káàpù ẹ̀ àti ọ̀gbẹ́ni wọn tó bá ti travel bẹ́ẹ̀ wọ́n ṣe bí olóògùn bẹ́ẹ̀ ló ń gbọ́ra ló ń gbọ́ra ọjà ti gbére ìjà. ó ti kú omi báyìí bọ́bí ẹ̀ ló wà ń bí. ó slow wá rí fẹ́ ó bẹ̀rẹ̀ mọ́ bí. màá dé lọ spoil mood wà lé ní iṣá. ẹ má spoil yín ẹ má spoil ẹ̀ fúnra yín ayé màá máa bàjẹ́ jẹ́ ká gbọ́dà ká wà ókè ká rí sí màtẹ́ ẹ̀ a máa fi gbádùn. ó ká pa àbókì ẹ̀ kó mọ́jà wá. ó ti stone ṣáàtì nà àbókì máa kọjá wá ó tiẹ̀ ọlọ́run máa deflate ẹ̀ bó ṣe wú yẹn máa deflate yá ẹ̀. ó yà kó tọ́lé gbẹ̀rì 20 nà. o tí ìyá àgùn pa àgùn tó 33 wọ́n náà mọ̀ pé kàlẹ́ mi ìkà ni èmi ò lójú àánú òkú ló kàn mí. Mara o Moria ọmọ ọba ọṣàmù ojú àjẹ́ la bọba ojú àjẹ́ lọ bára ojú àjẹ́ lọ bá dàgbà ọjọ́ náà rèé ó ti pẹ́ e don tey when yansh don dey for back wey breast don dey for front ó ti pẹ́ látàyè kò sí nǹkan kan látàyè nọmínọlẹ̀ látàyè bọ́ọ̀lù oníke látàyè sọ̀gbàm ọṣàmù yàrá mi náà ni ó ti pẹ́ gan ọmọ ọba ọlọ́run dẹ̀ ti ṣe dáadáa fún ẹ lọ́wọ́ yìí gbàgbé ó ń ṣe fólúgbọ̀n ó ń ṣe fárẹ́sà ọ̀rọ̀ ogunlé làgàn wọn tábánà ẹ̀ ọlọ́run ojoojúmọ́ ló ń jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́nu wọn ló ń ṣe dáadáa nínú ayé bó ṣe ń ṣe fún ẹni tí ò ní ló ń ṣe fún ọmọdé ò ń ṣe fún àgbà ò ń ṣe fún ọmọ ìyá ó tún ń ṣe fún ẹni tó mọ̀ rí rárá ó ti yẹ ọmọ ọba sórí ó ti ẹ̀mọ́ kan tó ń ṣẹlẹ̀ sórí lọ́wọ́ tí mo wà yìí ìwọ náà dẹ̀mọ̀ pé mo ṣẹ̀ dé látara fa ni ó ti yẹ ká má la odù ẹ̀ ó ti understand mo ṣẹ̀ dé látara fa bọ́ gbogbo mo ṣe mọ̀ gbà síbí gbà sọ̀hún ó ti yé sí ó mọ̀ kò sí kankan bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ ti ṣe kí inú ti sú mi èmi náà kọ́ wá wò ó pé ọ̀dẹ̀ ní téèyàn bá rẹ̀ ní bàálà ọlọ́run kò kí ń yà ẹni téèyàn bá dẹ̀ sùn tìlẹ̀yàn máa ń jarun pálù ó ti yé sí mo ti ń wá ẹ gan mo ti ń wá ẹ tipẹ́ even though gan bí ṣe wà yìí gbogbo àwọn èèyàn mo ti fún ní fọ́tò ẹ̀ kó máa bá mi wá mi ò ṣeré ọlọ́run tó bá wo gbogbo àdúgbò tó fi dé bus stop lọ́hùn ọlọ́run ọba mú tábánà ẹ̀ ní pé tó bá bá mi rí ẹ̀ ó ti yí ẹ mo mọ̀ pé láti ìgbà tí mo ti dé láti àràfà ó ti yé sí i náà mo ṣáà pé kò ó ti yí ẹ àsọmọlẹ̀ yìí náà adẹ̀wò ń pé kó má di pé a máa lè mú wa ó mọ̀ pé gíràn ọ̀tọ̀ọ̀tọ̀ ní gíràn yàtọ̀ sí sit and fire ó dẹ̀ yàtọ̀ sí price and take ó ti yẹ ó yàtọ̀ sí gbélẹ̀gbé ó yàtọ̀ sáṣọmú ó dẹ̀ yàtọ̀ sáńrọ̀bì ọ̀tọ̀ọ̀tọ̀ ni gíràn máa ń wà ní bọ́tì náà ọlọ́run ọba kò dìgbà tó bá ṣe kí ni tó bá lọ sáyé institution àbí tó lọ sílé ìwé olówó ńlá àìmọye gíràn nínú mélòó la fẹ́ ká nínú yín adépèlé ó ti yé ń sìn ó máa sọ ọmọ lẹ́yìn pé mo dẹ̀ ti dé ní òpó òkè kí ló ló ẹ fẹ́ máa ṣe àṣàlè máa lè mú kiri wọn ó kèké tí ẹ gbé súnmọ́ ọmọ ológo ọmọ tó ń sọ ọmọ sọ́sán bíi owó tó bá ń wọ ẹ̀gàn ọ̀wọ́gàn àmọ́ ẹ pé bó ṣe wà ẹ̀ ọlọ́run ó ń gbá lára ẹ̀gàn kò ń ṣe bíi pẹ̀fíùmù ó ti yí ẹ̀ ó ń wọ̀n pé ńláńlá wà ńlẹ̀ ọlọ́run bíi tìrì owó tí ò pariwo rárá ní tí ẹ kọ̀ wá nǹkan kan mú kọ̀ rú pé òkè àti wá dé ń sìn náà mo tẹ̀ jẹ́ bíi mọ́rúwá mélòó kan ní tí ẹ mo ti rí àbẹ́tẹ̀ kan tó yẹ pé àbẹ́tẹ̀ yẹn ọlọ́run ọba ló kọ́kọ́ jókòó síbẹ̀ èmi lẹ́ni kejì ọlọ́run ọba bá dẹ̀ kó gbogbo àwọn mọ́rúwá yẹn síbẹ̀ lọ́wọ́ kan máa bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọ́n máa kérò wọ́lú máa lọ lọ́wọ́ kan ni ó ti yé ń sìn náà ọmọ ọba mi ò ní wà ẹtì ó ti yé ó mọ̀ pé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ṣe é dé lógo èrìà ni ó ti yé ọlọ́run mo mọ̀ pé ó lè ṣe ọmọ ológo ni wọ́n ó pa sàn. Baraka, Sherry, I know where you're going to and I know where you're coming from. Nǹkan tẹ́ ń sọ ó yé mi dáadáa. Èmi gọ́kọ̀ wá síbí báyìí ni because mo ti mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ. Bọ̀ tẹ́ bá ní ẹ fẹ́ rí mi tí ń bá yọjú, mo dàbí pé bí mo ti ń ríra mi àbí mo rí pé mo ti tó tán. Mo ti ń ṣe ọmọ bẹ́ẹ̀. Mo ṣe ní kí n yọjú. Sherry, nǹkan tẹ́ sọ yìí, it's a very good idea because right now etí ìwé ti bọ̀ ẹ ti mọ bọ́ọ̀hún ṣe rí. So ó dẹ̀ dá kẹ́dé kẹ́ ní nǹkan kan tẹ́ máa ṣe pàtó tó jẹ́ bóyá ṣe ọwọ́ ni bó jẹ́ nǹkan kan ni tẹ́ máa fi rí income tẹ́ máa fi survive. So nǹkan tí mo máa ṣe fún yín rèé sì ni wípé
mo máa fún yín ní owó tẹ́ máa kọ́kọ́ fi gba apartment ibi tẹ́ máa forí yín sí tọkàn yín máa balẹ̀ tẹ́ máa ní peace of mind tẹ́ bá ṣe yín tán owó business tẹ́ sọ yìí náà ìpín ẹ fẹ́ kó márùwá jọ èmi ò ní agbára pé kó because márùwá is not expensive ó jẹ́ mẹ́ta ó jẹ́ méjì ní agbára mi ó ṣe tán ṣe pé níwọ náà ìyá gbìyànjú pé kẹ́tí ẹ̀ fi you understand pé fi ó máa ní pasún ayé ó máa ní mú oṣù òní mọ ìyá òkè báyìí lẹ mú rò sí eré owó eré ọmọ àlàáfíà fún ìdẹ̀rùn fún ẹ Ọlọ́run mo gbẹ rí ẹ jẹ 100 wọlé gbọmọ. ìbá àkáǹtì yẹn náà ni. àkáǹtì yẹn kẹ látọdún wo bí ẹ bá lọ sí àjì ọdún mẹ́ta kó lè kó òkú àṣìta nìyẹn kó kó dání kó tún lọ tún jù ní ọdún tó tẹ̀lé là ń bọ̀ síbọ̀ sí ọdún mẹ́ta ó bá ti sọ yẹn tó bá máa lọ àjì mi ló máa sọ èmi àkáǹtì yẹn kẹ̀dẹ̀ síìmù tí mò ń lò gan mo ti fún wọ́dà tó máa lọ ń bá mi rán ìyọ̀wọ́ ti yé mo dẹ̀ gbẹ̀rí ẹ̀jẹ̀ mi ló wà lọ́wọ́ mi mo gbẹ̀rí ẹ̀jẹ̀ èyí tí ń jẹ Ọlọ́run mo máa tẹ̀wó ṣaṣẹ́tà àwọn tẹ̀wó ṣẹ́tà àwọn déńdé ọ̀yí tí ò yí ó máa tẹ̀ ọkàn mi balẹ̀. tàbá lówó tàbá assist àwọn ẹ̀gbọ́n wa kí ni fáre tá n bá kí. àṣírí èèyàn bíi tiẹ̀ ṣọ̀wọ́n. Baraka mo fẹ́ jẹ́ kẹ́ sinmi ogun bíbá ẹ jẹ́ kógun sinmi. ogun ti travel ti pẹ́ ogun ti travel àkáǹtì tó ń béèrè yìí gan bóyá ni mo lè mọ lórí Ọlọ́run máa fún mi mọ̀ kò ṣe open kìíní ẹ̀ náà. Baraka tí kò sí nǹkan ní báàgì tẹ́ gbé báyìí. kò sí nǹkan kan ṣé fún mi nǹkan kiri tọ́kì. mo fi tí bá ti gbé báàgì bẹ́ẹ̀ yẹn kẹ́ tó lọ sí Ọlọ́run ẹ fẹ́ jagun lọ ní ẹ bá. ogun bíi báwo Ọlọ́run ikó náà là ń lò síbẹ̀ Ọlọ́run kò sí nǹkan kan rúfèé ni àwọn sáàmù rúfèé ni kò sógun wọn báyìí ogun báwo ogun travel rúfèé nígbà bá kàn pọ̀ tó bá kàn di pé cross bag yẹn wá máa wò pé bọ́dọ̀ bá ti rí bẹ́ẹ̀ ọmọ bá mo gbẹ̀rí ẹ̀ jẹ́ kiri lọ. ẹ bára kẹ́wọ̀ kan ẹni ìṣú ẹ tẹ̀lé mi ó ní nǹkan tá a fẹ́ sọ. nínú mọ́tò kí máa. ẹ tẹ̀lé mi síbẹ̀ ní kò sí ọ̀kan bí. kò sí ọ̀kan kí ló máa fọ àwọn máa bá fọ kò fọ́ dẹ̀ ní ẹ o. láàpùn àìmúpàwá náà ni o ó yẹ náà ìjọ ẹ. kò sẹ́ni tó wá mi wá. ṣé náà wà nínú àwọn ọ̀gá mi àmì náà látàárọ̀. good one lókè. ṣé kí n fa mọ́tò ọ̀gá mi. má fojú àrùn máa gbéṣẹ́ fún wọn yẹn wá yẹn máa gbé. ọ̀gá tiwa nílẹ̀. ṣé wo mọ̀ ni bẹ́ẹ̀ mú gbó o bẹ́ẹ̀ mú gbó sórí o ó ti yẹ ewúrẹ́ mi kò lọ fà á yàrá ọ̀fà ó kẹ́yìn àgbààgbà Rachel. Alatika. Ẹ̀gbọ́n. Alatika. Ẹ̀gbọ́n. Ọmọọba àgbà yóò wá ń bẹ̀. Ẹ̀gbọ́n. Alatika. Ó jáwé pé mi ò kí ń gbé mú ẹ. Mi dẹ̀ kí ń sọ̀rọ̀ ẹ. Tó bá ṣe hùhùn lọ́hùn, hùhùn wọn tó ń ṣe, orí apá lọ ṣe sí o. Èmi ò síbẹ̀ rárá o. Mo gbà fún ẹ, ọmọọba ní ẹ. Ẹlẹ́gbọ̀n lẹ́yìn. Àgbà yìí. Ẹ̀gbọ́n àdúgbò nìyí. Ẹ̀yin tí ń ṣoge káyà tó dé. Ohun ilẹ̀ gbà fún wa. Bọ̀bá ẹ gbà fún wa yẹn náà. Ẹ ní gbàwẹ̀ ládùúgbò. Sọmọ kékeré kan tó máa bójú yín jẹ níbi táwa wà. A máa bójú ẹ̀jẹ̀ fún mi. Àlàyé ẹ̀yin ṣe dáadáa. Ẹ̀yà àtọ̀ sáwọn tó máa ń wú lẹ́nu yẹn. Bọ̀dá tó dẹ̀ ń wú lẹ́nu yẹn náà. A máa gún wọn lẹ́nu. Kò ní ṣẹ̀jẹ̀. Ọmọ ojúmọ́ kan, ara kan, àṣà kan. Ìdún ẹ̀ lọ́tún lọ́sì tó bá ti yin sí. Tànàrà ṣáà ti mọ̀. Ọlọ́run ló bá ẹ̀gbọ́n. Ọlọ́run ló bá ẹ̀gbọ́n. Ọlọ́run ló bá ẹ̀gbọ́n. Mo di wọn lọ́wọ́ kó má di mi lọ́wọ́. Ọlọ́run ṣe ẹ̀gbọ́n. Alatika. Ẹ̀gbọ́n. Bó bá ṣe wá ń lọ,
àgbàdúdú ní ti wà ńlẹ̀ o mọ̀ ìdọ́kan àṣàtúntún kan tuntun ni. ẹ̀gbọ́n kò sí wàá máa kàn sí ẹ má jí sí àjò pẹ́ a máa kàn sí aláfíkà. aláwọ̀ orí ẹ̀gbọ́n. Ararara o, ererere, ererere o, ararara, ararara o, ererere o. Wahala dey for street yo, palava dey for area. Mara dey vex, she no dey hear, ó gbà wọ́n gan. Àlàyé kò yẹ kó máa lọ báwọn o. Bó lẹ́sìn máa gbé fún alátíká. Alátíká kéré sí gan nínú abẹ́tẹ̀ yìí aláyé. Kò yẹ kí wọ́n gbé fún alátíká rárá ọmọ alátíká jẹ́ sínú abẹ́tẹ̀ yìí. Kò yẹ kí wọ́n gbé fún rárá. Àyíká ẹ̀jẹ̀ ti fàgbà yín wọlé fún alátíká báwọn. Sórí ẹ̀ yìí ni ṣé ó nọ́ọ̀mà ṣá. Àwọn mẹ́tò ń bá sọ̀rọ̀ yìí. Wà ó dàbí pé òmò tó ń pè ní ìgboro. Tó bá tọ́ra sáà ìgboro, ó lè wà nù ìgboro. Wà súnmọ́ bí kò gbọ́ sí mi wá tó dáhùn tó ń wò yẹn ẹ ló ìgboro ló ń jẹ méjì ló yọ tí ìgboro ń jẹ tó bá ti lóye ọmọ páàkì ẹ síbi kan ni iṣẹ́ ọlọ́pàá bùsùn ní ohun ńlá ni tó bá lágbára lẹ́yìn tó bá ti ṣe gíní tó bá ti lọ ní sùúrù sí ọmọ ìyá mi wọ́n á páàkì ẹ lọ́la ẹlòmíràn gíní ó máa gbàgbọ́ lọ́wọ́ ẹ ni tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ tí n bá ṣe báyìí fún anybody gbà pé bó ṣe wà nìyẹn tí ọmọ kan bá ti ń dìde nínú àbẹ̀tẹ̀ ọmọ ṣe kíni gbìyànjú pé kíni kò ràn lọ́wọ́ má bójú ẹ̀jẹ̀ má tójú ẹ̀ mọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí alátíká ni òun ló ń sọ mo dẹ̀ gbà fún mo ṣe kíni gbogbo ẹni tó bá fi ṣe mo gbà fún mi ò gbé mú ẹ̀ tí n bá ti gbé mú ẹ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn kíni ọmọ àbójú mi jẹ́ so tí n bá ti wà lẹ́ni wí ẹ̀ tí bá twile anybody ìwọ náà fàìdí àtwile wọn sórí bó ṣe wà ìgboro lọ́gàá o ọ̀gá àgboro is understanding ni tó o bá ti understanding o lè lo gboro wọn á tójú ẹ̀ jẹ́ wọn á bójú ẹ̀ wọn á rin ojú ẹ̀ pa ó ti yẹ́ ń sìn lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ tó ń sọ alátíká ni tó bá ti dé níwèé tó bá ti rí gbà fún tó bá ti gbà fún wàá jẹ́lẹ̀ ni o ó ti yẹ́ ń sìn tí bá ti ń lọ sẹ́ni ìwé. ìyá wọn fẹ́ kú náà lè gáwó sí èmi ọ̀gá wọn lè mí pọ́n lè tí bá ti pọ̀ gà wọn lè àwọn máa pè mí náà lè gáwó dà next time tó bá ti rí wọn tó bá ti gáwó bẹ́ẹ̀ wọn náà ṣe kí ni gáwó sí wọn ó jẹ́ sí ó ti yẹ́ sí ọmọ ilẹ̀ méjèèjì tó bá ti rí ẹ̀ gáwó síra yín bọ̀ tó bá ti rí ọ̀gá wọn apá ẹ̀ lókè ẹsẹ̀ kan lókè kó jọ wọ́n lẹ̀ kó ṣe kí ni bá o ti yẹ wọ́n yẹn ṣe ń gbòòrò nìyẹn tó bá ti mọ̀ gbòòrò lè ò ní pẹ́ ń gbòòrò ó ti yẹ ẹ́ tí bá ti kí bá ṣe báyìí wọ́n náà ṣe báyìí ó ti yẹ tí báyìí fún yàn pé wọ́n náà ṣe bẹ́ẹ̀ tá bá ti múlẹ̀ àwọn máa jẹ́ máa yó. Àrà púpọ̀ ọlọ́run ṣe la ṣe ń lọ iṣẹ́ a máa lọ rè a máa bọ̀ rè kò sí kankan tó máa kú kò sí kankan tó máa kọ́ alẹ́ ẹsẹ̀ ó yà kí la máa lọ kí la máa lọ. ìwọ̀n wo lórí burúkú yẹn ìwọ̀n wo ojú ti ń gbọ̀n ìwọ̀n pé mi ò fẹ́ máa láìkì ẹ̀ ojú ti ń gbọ̀ngbọ̀n wèrè wà kí ló ṣí ẹ̀ ǹdẹ́ máa gbọ̀ngbọ̀n wèrè. ọgbọ̀n náà mo kàn wà olóbùkù ẹ̀ tá a bá dé bẹ́ẹ̀ má lọ gbọ̀ngbọ̀n òṣì o tó bá lọ ṣe bí olórí burúkú tó bá ti mú ìyá ẹ̀ bẹ́ẹ̀ má ní kó pa ẹ̀ ní oṣù. tó bá ti mú mi lọ màá máa mú mi jáde padà mú mi jáde padà. ìṣọ̀lá ni tó bá gbé nǹkan tá a fẹ́ gbé má yẹ kí sálí ṣáájú ẹ lẹ́sẹ̀ o má gbọ̀n o. ṣé máa wò mí kọ́ ju táyà sí mi lọ. ọ̀gbẹ́ni má gbọ̀n irọ́ ṣé o mọ̀ pé madness gbọ́dọ̀ máa wà lórí ẹ̀ gbọ́dọ̀ já tán fẹláfà. Mara, I dey with you 100% alone. Everything is set. 100. You don't overset. Overset the warrior. Ọmọ àárọ̀ la mú gbọ́dọ̀ lọ jà gidi o. Wọ́n bẹ̀rẹ̀ wèrè aláyé. Ayatika ẹ máa bọ̀ ẹ wò Ayatika ẹ wò ibi tí jẹ́ mi wà rí nà. Wáyé iṣẹ́ ìdájí ọ̀sùn èkó mọ̀ ni mo kọ rí tí kí ní pa náà mo ṣe pa. Ṣẹ̀ṣẹ̀ lọ́pọ̀ ló tọ́nú ẹ̀. Epo kọ́ náà tẹ́lẹ̀ máa bó síta báyìí kò sí jẹ́ mi báyìí mọ́ mo kàn ní pàpàpàpàpàpà lónìí. ọmọ pẹ má bínú ò ń pariwo kò sí náà nù lé. wọ́n ti kú. jẹnẹrétọ̀ yìí ń dún lọ ó ti wà lórí ọ̀fọ̀ àníyàn wọ́n ti ń fa lọ ni wáyà yẹn gùn ni. àwọn ló fà. àwọn ọmọ ló fà nìyẹn. o má lọ fà àwọn ọmọ tó ń ṣiṣẹ́ yẹn tí wọ́n yé wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe yé yín
iṣẹ́ tí wọn náà yé wọn sọ̀rọ̀ yìí náà yẹn ó yé mi báyìí máa ń ṣe sọ̀rọ̀ jẹ̀nẹ́tọ̀ yìí máa dún ẹ̀yìn máa gbáriwo ẹ̀ bọ̀ ọ̀fà ti ń fà lọ. ṣé ẹ̀kọ́ ṣe é kọ́ bẹ́ẹ̀ fún wa bíbá yìí. Agatika ẹgbẹ́ mo respect you and for this abeg everybody know say I no dey pass my boundary kò sẹ́ni tó bá mi rí pé òun need help tí mi ò ṣe fún rí I know say na jungle I dey I know say na street I dey but tó bá ń rọ̀bẹ̀ ṣó tó wọ́n yẹ kó máa rọ̀bẹ̀ mi kódà. wọ́n náà máa fi yẹn ìsìrègùn sí wa àmọ́ bó ń ṣe dáadáa bíbá yìí ó ti yẹ kò jẹ́ kó dọ́dún ẹ̀ náà gbọ̀ngàn tó ṣe iná fọ́kọ̀ọ̀bù ni ọbẹ̀ kojú mi jẹ́ wájú ẹ̀ nì ọbẹ̀ yá mi láṣọ wájú ẹ̀ nì ọbẹ̀ sọ mi dẹ̀ ní àbùkù wájú ẹ̀ nì wọ́n mọ̀ kó súnmọ́ mi gan kó máa ń ṣe dáadáa sí mi gan ó ti yẹ ẹ̀bọ̀ má wọ̀rì. àlàyé tó bá tẹ̀ máa ṣe irú nǹkan bá yẹn kò yẹ kó jẹ́ náà tọ́ba tó máa ń ṣe fónílé ń ṣe fàlejò ọmọ wọn ló ṣerú eléyìí. má wọ̀rì ó ti yẹ ọmọ ọba ọkọ̀ ẹ balẹ̀ jẹnẹrétọ̀ tó gbé yìí máa jọ ẹ lójú kó máa dá jẹnẹrétọ̀ ẹ padà. ìyàwó àyàṣíká ṣé ẹni kọ́ dá jẹnẹrétọ̀ yẹn padà kankan ní iyù ṣé ẹni tó gbé jẹ́ yẹn tẹ bá mọ̀ pé normally pé ẹgbẹ̀rẹ̀ fẹ́ràn mi gan àbúrò ni mo jẹ́ sí yín mo dẹ̀ máa ṣe dáadáa nínú ayé ẹni tó gbé jẹ́ ẹ kó mọ̀ sí bọ́dì ẹ kí ló jò ẹ dáná yá ẹ fẹ̀sùn kan. tọ́ba má kọ́ wa ní nǹkan tá a máa ṣe nǹkan máa ṣe. tọ́ba àjọmọ alátìká ti wá kéré lójú ẹ̀yìn wá àdìsí mi káyàn má ti káyàn tó mẹ́rin àbí márùn tí mo ti ká lójú ẹ̀yìn mo bá wọrí. o ti ẹ̀kọ́ tó kàn ń wọ́ndà mi ní pé ìbọn ṣe múfúmẹ́ǹtì yẹn nínú ilé yìí mo kọ́ fẹ́ gbó. ilé kò ní kò yé mi mọ́bi tó gbà I don't know where they pass I don't know how it happen ẹ kò yé mi kò yé mi mo lè wí pé àbọ̀ dẹ̀ pọ̀ bíbá yẹ wo bí ọlọ́run bíbá yìí. aláfíkà sẹ́yìn. wetin be that. alfa ṣé bẹ́ẹ̀ máa ń ṣe kí ní ìrè. sẹ́yìn ilẹ̀ tó bẹ́ẹ̀ gangan. ó sì ní báyìí tẹ́lẹ̀ gan. How you see me before now? Kí ni ta máa ń kó bá omi sí rè náà tí ó bá sómi nínú tó mú yóò bá pump. Bàbá ọlọ́sìn rí blank yìí sí bíbá. ẹ má lọ fà. Ibi náà gbà mí fún alátìká. Ó ti yẹ bẹ́ẹ̀. Yóò kú ó máa fò sọ́run ni o ṣàmọ̀ bí Superman. Kò jẹ́ ẹ tóbi. Gbàgbé kó tóbi wọ́n máa gbé kí wọ́n gbé ní kótó. Ókè ọmọ sí ni ẹ̀. Ó gbórí òbí ṣèrè. Bóyá ni tó gbé màlúù. Ó gbé gbójú wíńdò. Láláì dámọ̀ ọ̀dọ̀ èyí ògbọ́n yẹn. Wọ́n máa ń gbé màlúù tiwo. Wọ́n máa gbé gbójú wíńdò. Àwọn ọmọ mi yọ lórí burúkú kan. Tí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ yìí. Àwọn ọmọ elélùbọ́ yẹn ni. Àwọn ọmọ alátìké. Àwọn ọmọ tó máa ń yọ nẹ́ẹ̀tì. Iṣẹ́ wọn fásitì gan-an. Ó ti yẹ. Ẹ ti ka ẹmọ kan ó wà dàbẹ̀. Ẹmọ kan ó dàbẹ̀ báyẹn ti mọ àwọn tó ṣe. Èmi wá fẹ́ jẹ́ kó mọ̀ pé títọ́ ṣe yìí ní tọ́ ṣe sí ó àṣemọ wọn ni. Mo fẹ́ jẹ́ kẹ́ súnmọ́ wọn. Tẹ dáná yá wọn, ẹ dà kó bọ̀ wọn, ẹ jẹ́ kó mọ̀ pé wọ́n ti ṣe èèyàn, ẹni tó lè ṣe ọmọ yìí ni, and you know in support of it. Ó yẹ kí n ṣe fún ẹ tán tòótọ́, kí n lọ gbé ọmọ yẹn, kí n gbé lójú ẹ̀ kí n bá wí. Bọ̀ ìgboro kì í jẹ ìgboro ojú ẹ̀ lójú ìgboro, ó ti yẹ mi ní fẹ́ ṣe bẹ́ẹ̀ fún ẹ, ó yẹ bọ̀ máa jẹ ojú yẹn. Sórí jẹnẹrétọ̀ yẹn, wọ́n máa tó wá lódìdí. Kó lè mọ̀ pé mo máa ṣe tán, ṣé epo wà ń bẹ̀? Epo wà fún tàǹkì wà ń bẹ̀ náà. Full tank. Àwọn adájẹ́ ẹ̀ẹ́dọ̀ yẹn padà tómi ni. Epo máa kún síbẹ̀. Pàálẹ̀ mọ̀ ẹ́ pé mo kéré nù àbá yìí. Àwọn tẹ̀lé kọ́ mọ̀ pé mi ò kéré o. Ó máa dùn mí gan ẹ̀gbọ́n. Ó máa dùn mí gan o. Ó kéré. Adéyẹmí kí ló dé tó tójú mi mọ́lẹ̀ náà? Wọ́n tún ti ń lọ fà. Adéyẹmí kí ló ṣe ẹ ṣó ń dá òtún ẹ ni. Mo tún ọ̀sẹ̀ ẹ̀. Alákùúká ti wá kéré lójú ní tó yẹn ni. Báwo ìwọ mọ́? Ìjọ ìgbà àwọn tó ṣe ìwé olóyè burúkú ni wọ́n. Ọbẹ̀ sọ mi dà lábùkù, ọbẹ̀ ṣe aṣọ àpọ́nlé mi. Ọbẹ̀ gba wáìtì lọ́wọ́ mi kan wọ bíláàkì fún mi àbí. Nínú àbẹ̀tẹ̀ yìí. Àlàyé yẹn ò lè ṣẹlẹ̀ kàkà kírú ẹ̀ ṣẹlẹ̀ yìí àwọn máa mọ̀ sára sẹ̀. Ṣé ọ̀dọ̀ àwọn Adéyẹmí ló yẹ kó wá jalè? Àlàyé nǹkan tó ká mi lára nìyẹn. Ṣé ẹ kó jẹ́ bí? Ṣọ́ọ̀tì mú yàn mọ́ ni ṣéyàn ti wà ní ìjọ́wọ́ náà bẹ̀rẹ̀ yẹn. Wò ó tábà Adéyẹmí màá jọ yín lójú màá jẹ́ kẹ́ mọ ohun mi ẹ má mà wọn nígbà mi èmi alátìká kẹ́nu mi káyé tó kàtà ẹ ọmọ tí mo tí ẹnìkan ẹnu mi ká tí bá ṣe sùn ó máa lọ àní kó jẹ́ àwọn olè bí ni àwọn olè tó máa ń ṣe dáadáa fẹ́ẹ́ tó máa ń kọrin máa ń kọ
kọrin tó ń kọrin àwọn tó gbọ́lù ọmọ máa jó ọmọ máa jó. àwọn fi ti wá sọ̀tọ̀. ọba rí mi gbalatika lélẹ́yìí ọmọ sọ́sọ́ lélẹ́yìí ọmọ fi mí lẹ́nu ọ̀ní ṣiṣẹ́ ibẹ̀ yẹn máa ṣiṣẹ́ ibòmí ó wá jẹ́ ọmọ àdúrà inú àdúgbò mi kò tẹ̀ sọ́ọ̀nà ó ṣàtìrí ìsìn wọ́n ti bojú mi jẹ bẹ́ẹ̀ ṣe ni bojú mi jẹ ó dọwọ́ yìí já máa lọ máa wọ̀rì máa lọ fún ajá máa lọ máa wájọ́ ní ẹ̀ jáde fún mi. ẹnu wèrè náà ló máa ní tí bá ń nà ìyá ẹ̀ tó ìjà ẹ̀ máa pọ̀ ẹlẹ́kọ̀ọ́ fàárẹ̀ aláyé ó pọ̀ sẹ́ òkè inú ayé. wáté. ṣúgà stone bó o bá kíkí wa ẹ̀ka ọyìn lẹ̀ ó ti yé yín à ń kọ́ mi o à ń kọ́ mi o. àfà. kí ló ṣe tó ṣe ọ̀gbẹ́ni wa àbó kíkà wẹtúmínà kí ló ṣẹlẹ̀ ibo ló já sí ọ̀gá ìlàbá ẹ jọjọ aláìmọ pẹ̀lú ìjà rẹ. ẹ ṣáà lè iṣẹ́ ò lè ṣe mọ́jú. iṣẹ́ mọ́jú òṣìṣẹ́. àwọn olóṣì wo lè ń ká sókè àwọn olórí burúkú nìyí àwọn olóṣì wo lè ń ká sókè. ọlọ́run máa bá mi gbóhùn lẹ́nu ẹ ní bó ṣe wà yẹn ó máa rá máyé kó sọnù kó parẹ́ àbókíyà kí ló ṣẹlẹ̀. mo níṣẹ́ ò lè ṣe mọ́jú. aláyé mi ò ṣiṣẹ́ kankan mọ́jú o wò bẹ́ ṣe wò mí àtijọ́ ta ni mo ti ní bà ṣáà mo lọ gbàgbọ́ lọ́dọ̀ ẹ̀ àmọ̀ rí bẹ́ẹ̀ pé kí lọ fi sí front yóò igbó ìgan ló fún mi mò àbí ìwà òkè o. ọlọ́run hospital láti lọ wò lánàá bá mi. ọlọ́run kò sí kankan lẹ́nu gbẹ̀. ṣiṣẹ́ mọ́jú àbí. ṣiṣẹ́ mọ́jú ọlọ́. kò lè ṣiṣẹ́ ọmọ tọ́ba ẹ̀ kò lè ṣe jẹnẹrétọ̀ ẹ̀. jẹnẹrétọ̀ tọ́ba kan náà. àmì rárá wa kọ́. ṣọ́ọ̀pù tiwa tẹ́ótẹ́ó. ṣọ́ọ̀pù gba ni tọ́ba lè jọjú ẹ̀ alaye kò ṣàwà. no be for here ajé. àwọn olórí burúkú nìyí kí ló ṣe yí dẹ́ àdúgbò mi pẹ́ mi kọ́tà ṣe ṣe yá wèrè ni ìyá oníbà òun ti fagbó oníbà tó yá wèrè ni. àbókè lè kọ́ lélẹ̀ ni ṣé ká lọ bá mọ́tò àlùbọ́sà láti Kánò wá sẹ́kọ̀ọ́ ni. kálẹ̀ ń gbá tó ń gbá kíkan. oyè ṣá kò ní dábàá tó tí ì tì fún ẹni tó fẹ́ tòkè tí ilẹ̀ kò ní ṣe é. kò ní dábù sáìlìsì ògùn bẹ́ẹ̀ pa. àwọn tó lẹ̀ lọ́wọ́ òní jẹ̀bẹ̀ táṣà. olórí burúkú ni wọ́n ń tẹ̀ sọ́mọ kéré wá tún yín ni ṣé ìyá ẹ̀ ó sọ sítórì mi ṣé mi tó bá nínú kàbáyì. ìyá títí ti wà. oníṣòrí mọ́nà. báwo rí ìwọ tó ń ṣe ló ṣọta pé ẹwọ yẹn ń ṣubì ṣé káwọn ò ṣe mọ́ ní ìyá ẹ̀ mi lára. kí ni gbogbo lórí ibùkún rẹ̀ àríwá ṣáyé ìfẹ́ bá kí ni gbogbo lórí ibùkún rẹ̀ bá mi ṣe yìí ṣé ìgbà tí wọ́n ṣe é báyìí nìyẹn. àlàyé ìrẹ́ sọ fún eléyìí sọ sítórì èmi yìí. èmi ni máa sọ fún ẹ kọ́ bọ̀ mi lábíyà ẹ ní mi káàkiri o ẹ wọ́n ní bẹ̀rẹ̀ dẹ́ bá mi ṣe. ṣé kó lè dá yín lójú àlàyé bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ fẹ́ lọ tọpinpin ẹ̀ ó yà á wà pẹ̀lú yín àtọ́bọ̀ oṣù ọmọ bẹ́ẹ̀ anywhere we get that day ọ̀yà tábà bẹ́ẹ̀ ni ẹ mo jẹ́ ẹ̀ forget it tábà oṣù ẹ̀ tábà òkè àwọn ṣẹ́ni wẹ̀ tàbí àjọ lọ báyìí ẹja tẹ̀lé yín ẹni bẹ̀ tẹ̀lé àwọn àpẹẹrẹ yìí nàlàyé bàbá kọ̀ lọ jẹ́ yìí lásán. máa ń dùn ṣe sọ ẹ gan-an náà ni kò ṣe jẹ́ o. sọ lórí ẹ máa mi bẹ́ẹ̀ ṣe sọ kò yẹn bẹ́ẹ̀ náà ni màá ṣe rìn Ọlọ́run gbọ́. ó ti bẹ̀rẹ̀ ata ẹ bá ti gbádùn ẹ̀ tán blaki yẹn má fẹ́ sẹ́nibọ̀dì lójú o. mo ṣe bẹ́ẹ̀ ṣe Ọlọ́run tí bá yẹn gbé tó báyìí mò ń bọ̀ wá deliver it straight up kò sí gbẹ̀gbẹ̀ payanisẹ́ ṣe tó mara tó mi o ìdán mara ọmọ kòló ṣokòló tó mi bí ìyá ẹ okòló pa yàmà. alátíká bá mi lálejò kíláàsì ṣèyí sí kì í jẹ́rẹ́ sí àfomi òróró kí ló ṣẹlẹ̀. máa ṣe fún àlejò púpọ̀ gan-an ó ti yẹ ṣáàmù ọkọ tẹgbẹ́ máa ń jẹ ó yẹ làwọn agbóúnjẹ ẹgbẹ́ wa gbé sórí ta pé ara ti ká tẹ wọlé wá kí ẹ. aláyé àrùn yóò ká gbọ̀n kí ló rà fún kí ló bá wà. ìmáàmù tó ní sáadé púpọ̀ ó wọlé wá kí ẹ èèyàn ni ẹ. MORIA MARA. màrá àwọn kòló kò sẹ́ tó màrà tó mi sẹ́ tó burú jìnnà Ọlọ́run. ọmọ ọba ni ẹ wà ń bẹ abinu
mo fẹ́ rí ẹ lémi àti ẹnìkan ni lẹ́gbẹ̀ẹ́ òun máa lọ kí mi àti ẹjọ́ sọ ó ti yẹ. mi kì í ṣe ọ̀gá ẹ̀ ọ̀rẹ́ mi ni. ok kò sọ́gà ń diṣẹ́ ti yín. rárá. ọ̀rẹ́ rẹ fi ń ṣiṣẹ́. ó nọ́mbà náà ọ̀rẹ́ lánàá bí náà bọ́ lọ́hùn ṣe. ìdá kan ló ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ mi kan ọmọ yẹn dẹ̀ kẹ́rin ọmọ tó dá sí mi gan ni ó ti yẹ ọmọ tó máa ń ṣe dáadáa ni ọmọ tó máa ń fẹ̀yìn sójú mi ni ó ti yẹ kẹ́nu mi bá gbẹ ó máa ń fepo sí i. ṣíṣe wà lẹ̀ kí wọ́n lọ jẹ. ó ti yẹ tọ́fù mi bá gbẹ ó máa ń bomi sí i tápò mi bá gbẹ ó máa ń yọ géètò ẹ̀ ó ti yẹ. wọ́n á rò pé nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ṣe ọmọ yẹn ládùúgbò yìí kì má lè jà fún lọ́mọ tó ń ṣe dáadáa ó yẹ òun tan jẹ́ẹ̀nì nínú ilé òun ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ pọ̀ òun gbọ́hùn jẹ́ẹ̀nì kò dẹ̀ sí náà nínú ilé mọ́ wọ́n á rò pé wọ́n gbé tomitomi ni wọ́n gbé tepotepo. jẹ́nẹ́tọ̀ ń ṣiṣẹ́ lọ ó ti yẹ òun ò dẹ̀ níná nínú ilé ó yẹ àwọn ọmọ ayé ló máa jẹ. mo mọ̀ àwọn ọmọ ayé ló máa jẹ nínú àbá ìbòye tó iṣẹ́ ọwọ́ ẹnìkankan yín mo mọ̀ mo mọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ìgboro mo mọ̀ àwọn tó ń ṣe highway mo mọ̀ àwọn tó ń ṣe títì mo dẹ̀ mọ̀ àwọn tó ń fẹ́ lùbọ̀ mo mọ̀ àwọn tó ń yọ nẹ́ẹ̀tì bá ti gbé ká yọ nẹ́ẹ̀tì àbí ká fẹ́ lùbọ̀ mo gbé sáìdì báyìí ló wà mo gbọ́ ló máa ń ṣiṣẹ́ etílé mo ṣe ní wàá ba ìjọ́ ṣó bá mi rí kó bá mi gbé kémi máa gbé lọ. irọ́ ń gbélé kú ni aláyẹ stop ṣe bẹ́ẹ̀ o kí ló ṣẹlẹ̀ gan-an orí wèrè gan-an máa fi kí wèrè lọ mí èmi ò gbé jẹ́ ṣiṣẹ́ jẹ́ láyé gbé jẹ́ tiwáyà ṣé aláyé láti ka bóyá kẹ mẹ́fẹ̀ o jẹnẹrétọ̀ báwo kí wọ́n fi jẹ́ẹ̀nì ṣe lémi màrá ọmọ kò lo ìgbé àbí ṣé àwọn agbé jẹ́ẹ̀nì. ọ̀yà màrà èmi alátíkà ìmáàmù ni mí tí mo ní sábẹ́ tó pọ̀ pé bí mo ṣe ń bọ̀ mi kó nǹkan ogun dání tàbí ẹyọ kan kò tẹ̀lé mi mo wá in peace ni àjọyanjú ẹ̀ ni tó bá dàbí pé ó lè gbé fún mi lọ gbé sórí ta mi. ara ẹ mo ní mi ò gbé jẹnẹrétọ̀ àti wípé èmi kọ́ nìyà píìsì tẹ́ bá bá píìsì wá bá píìsì wá nìyẹn ẹ wá wí tán ṣẹlẹ̀ yẹn láti kà ó yá apá yín máa káwọn ará lè yín sọ́ọ̀wù ò gbé jẹ́. ọ̀yà máa yà ó ń lọ́wọ́ ẹ náà tún lókè ọ̀yà máa yà ẹ̀mí mo wà wájú ẹ̀ alátíkà ẹnu mi kálé ó kàtà. ìwọ sílẹ̀ lẹ́yìn o mo ní ìgbé jẹnẹrétọ̀ táìfò 16 wà mẹ́ tí wọ́n yà wọ́n mọ̀ mi tó máa gbé jáde aláì. máyà ó mọ̀ mí dáadáa mo dánlé mo dáńtà mo bàtà jẹ́ o ó ti yẹ ẹnu mi kálé ó kàtà wà á mọ́ tí mo tọ́gbọ́n ẹnu mi ti ká wọn o kò lè ṣe irú ìwọlé ẹnu mi ò ní ká o mọ́ríà tó bá náà gbé kò sí iṣu o tó bá gbé náà bá mi deliver ẹ̀. ìgbé jẹ́ ìsí wàhálà ó ti lọ gbé jẹ́ ni àbí mo sọ bọ́mọ yẹn ṣe jẹ́ sí mi o. ìwọ sílé léyìí sẹ́ láti ká kọ́wọ́ yín káwọn ará lé yín o. ó ti lọ sẹ́ẹ̀ láfọ̀ ó ti lọ ọlọ́run sílẹ̀. kí ló ń ṣàlàyé ìtókàn ṣe bí olórí burúkú. èwo ni wèrè ṣé mo ṣiṣẹ́ jẹnẹrétọ̀ ni. wá ṣé mọ̀lẹ́ bí ẹ̀ ni. If he go, wahala go. If he come, wahala come. If he pass, something go lost you. If you see him, you know if he ask you. Maria, Sọ́ọ̀lì ọkọ mi gílẹ̀ àpùn àná ẹ ṣé wọn àwọn alódà ní àbúdá dọ́bù sísì ṣó sọ̀rọ̀ àbóhùn ẹ̀ sísì ṣó jẹ́wọ́. àwọn ẹgbẹ́ ò ní jẹ́wọ́ ṣó lè máa ń jẹ́wọ́ ìwọ tó fẹ́ mólè ló máa dira ó ti yé ohun ẹ̀ sísì ó
ohun ẹ sísì ni àní ayé. sọ̀rọ̀ àwa máa tún plan. kò sí wèrè. a máa mú ìyá wọn ṣáà máa ń gbọ́ tán ẹ̀ yorùbá àwọn ńláńlá tó máa ń sọ ẹ̀ wípé ọjọ́ gbogbo ń tolè. ọjọ́ kan ni tolè o àní ayébọ̀ ẹ mọ̀ pé jẹ́mi gbóná nọ́mà ẹ jẹ́ lọ da wàhálà sí wọn lágbàdà. kò ní láti wéèsì wàhálà ọwọ́ ẹ̀ lórí màrà kó wà dàbẹ́ ní kó wéèsì ẹ̀. ìyá rò ní náà. ọwọ́ kékeré ó lè pa màrà. ọlọ́run àní a kò sí gbẹ́gbẹ́. bàbá mi ṣé ká lọ da wàhálà sí wọn lágbàdà ni kò sákòókò àní ayé. da wàhálà ọwọ́ ẹ̀ wá wéèsì ẹ̀. kábùkàbà calculate ológo. Olha a batia! You're so good. I feel ya know. Ẹgbẹ́ sókè. Ọ̀dọ̀ wa pa ti yá yìí. Move. Bọ̀dọ̀ ò ní. Lákàánú ẹ̀. Olórí burúkú nìyẹn. Àwọn bá ẹ̀sán sí ò ń ṣàgídí ò ń ṣó stubborn. Tó yẹ ká ṣe kọ́lá fún ẹni. Ńláńlá. Tẹ́lá kọ́ra ṣe nǹkan fún ẹ wàá ṣe téèpù o. Tẹ́lá kọ́ra ṣe nǹkan fún ẹ wàá ṣe téèpù o. Ọlọ́pàá yóò tí ì kí fọ́dà ká bà ẹ́ jẹ́ ni ẹ bá ti sọ ẹ́ di nǹkan mi. Lámìláyé ti bí ilẹ̀ àlùbáríkà. Ó ṣe téèpù o. Yàrá àyàbọ̀dé máa ń sá. Fi ẹ̀wọ̀n dídì. Ìgbà omi gbọ́ kú ẹ̀. Ó jẹ́wọ́ náà àbí. Àlàyé eléyìí ó jẹ́wọ́ o. Gbogbo mi bá pò tí mò ń gbé láńlá fún un tí mò ń ṣe bá ń kú máa fún eléyìí yóò dúró tán níṣẹ́. Inú ọmọ kan pa. They wait for your own order o. Àlàyé àti bá kú bókì tó lórí ìdílé fún ìsọ̀nìyàn. Lẹ́nu ẹni tí ló ń jẹ níwọ̀n. Ó fẹ́ kúkú oníkú àbí. Ó ń jòbì. Ó ń mutí. Ó tún fa sìgá. Ó ń jáyé àgbàlagbà ẹlẹ́ni o. Ṣùgbọ́n pé òkú òkè lálà. Òkú máa ti yẹ́ ń tanra ẹ̀ ni o. Tí ó bá kú kékeré ó máa kú lágbà o. Àríkú sáré ń ṣeré ojú ọkì ni o. Ikú ò tí ì ráyè tiẹ̀ ni o. Kò sẹ́ni tó máa ń sá fún kú o. Ó ti yẹ ẹ. Ẹni ọmọ àríkú yẹrí gan-an torí pé ikú ń ṣe kankan lọ́wọ́ ni tó bá tó táìmù ìyá ẹ̀ kò lè yẹ. Tí ikú bá ṣe tán ikú máa parí kú sá. Tí bá pa ẹ́ ó kàn kúkú sàrà ẹ̀. Ṣúra àgbẹ̀rún bá ìyá ẹ̀ ṣe rárá. I don't know anything. I just me. I don't carry anything. No be me carry it. I don't carry inside. Oh, for 10 years, I never watch that. You don't want to tell you, just wait. Ṣé wẹ́n máa fi wéèsì, yóò fẹ́ máa fi lé fún mi. Àní ayé ò sí ẹ̀gbọ́n. Mi try láti sọ sínú etí yín nọ́mà. Ẹ tẹ ọmọ ẹ fà sẹ́yìn. Ẹ jùlẹ̀ ojú bí katapọ́ọ̀tù. Ẹ jùlẹ̀ àyà. Awakọ̀ jẹ́ yẹ́ awakọ̀ lágbè. Àná ayé jẹ́ kí kúrẹ́ nira fún un kí ṣe sọ́ọ̀sì. Jẹ́ ṣe sọ́ọ̀sì. Awakọ̀ lágbè. Ẹ̀yin kọ́ lẹ gbé. Ẹ̀yin kọ́ lẹ gbé. Ọmọ ọba tí bá padà ṣe fáńdíìs mi wọ́n á padà bá ọwọ́ ẹ̀ ń bẹ̀ àbọ̀ bọ́wọ́ kejì ẹ̀ ń bẹ̀ wọ́n bá má padà pa ẹ̀ o bá dẹ̀ máa pa ẹ̀ mọ̀ ní pa ẹ̀ níwọ̀ nìkan máa pa ẹ̀ tìran ni o
májò kákùrún ni o ó ti yẹ májò dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pamọ́ níjó nípa láyé apá ẹ̀ máa pa fámìlì ẹ̀ ó ti yẹ. nọ́mà àbí ká pàǹsì kí gbórí ẹ sórí òkúta kí n la òkúta mọ́ ọ̀pì ìyá rẹ̀ ò ní yé ṣá. ẹ filẹ̀ má ṣe bẹ́ẹ̀. wàá pààyà ẹ̀. kò sí bẹ́ẹ̀ lè jẹ́ náà ìyẹn wálé arúgbó lọ́fìn ẹ fún lápá. Mara de vex, she no dey hear. Ó pa wọn gan. Jẹ̀sà kí ló ṣe é tó ń gbọ́ lórí? Èwo ni wèrè rẹ̀ ń gbọ̀n. Kí ni pọ́blẹ̀mù ẹ̀? Sọ pọ́blẹ̀mù ẹ̀ àwọn tó máa wá solution sí fún ẹ rè. Mi mọ̀ pé èèyàn lóore mi ni mo kàn ń gbọ́ pé bóyá kan kúrò fún akíyà méjèèjì fẹ́ sọ̀rọ̀. Òjòjì ń lé wọn kúrò bíbá yín tó epo fẹ́ sọ̀rọ̀ báwo fẹ́ bá mi sọ̀rọ̀. Ìyá kò mọ̀. Kàmálàdì à. Ó dàbí ipò lórí burúkú nìyẹn kí ló ṣe ìyá ẹ̀ tó ń gbọ́n bí adìyẹ tó kó sómi. Ókè ká máa sá lọ fún ẹ àbí. Irọ́ mi sọ pé kí n sá fún mi o. Ẹlẹ́yà kó rí sardine awóráwo ni wíwì ní méjèèjì. Ṣé ọ̀gbẹ́ni fẹjọ́lẹ̀? Nǹkan tó bá wà nínú ẹ̀rí kò sọ. Nǹkan wọnú ọ̀rọ̀ tó kàn jáde kí ló ṣe é tó ṣe yamayama lórí mi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹjọ́ màrá ni mo wá fi sùn. Màrá ló ta ọjà fún mi ìgbà kó ṣe lọ tó mo wáyé. ẹni oníṣìírí kí ló àpò yóò máa tó tó o ti dàrú o kí ló ṣẹlẹ̀ lákọjọ òkú kó má gba yẹ́lò lọ sí yí ẹ̀. Ọjà wo ló tà fún ẹ gangan? Ṣé kò lóni? Ṣé Ghana ni? Ṣé Black Mamba ni? Irú ọjà wo gangan ni? Ṣé lùmọ̀ ló tà fún ẹ ni? Olóògùn lọ́wọ́ gọ́gùn. Kí ló ṣe yẹ́dọ̀ gọ́gì? Kí ló ṣe yẹ́dọ̀ ń ṣe bálabàlà? Gọ́gì. Gẹ́gẹ́ tó máa ń ṣe bí onígbàna. Ṣo máa ń gbé bàbá ni? O máa ń yọ̀dọ̀ kòlò. Ṣé lè ṣe eré ni? Onímọ̀ àtajà fún oníṣó ń ta mọ́lẹ̀ àbò ṣé màá ń tagbó ni? Ó lè yà síbẹ̀ ó yà wèrè gan. Òun yọ ṣá. Wọ́n dẹ̀ máa ká ẹ mọ́ bẹ́ẹ̀. Ọmọ ẹ máa ká mọ́ ẹ lọ́wọ́ lórí burúkú. Jẹ̀sà má bínú jàre. Màá tajà fún ẹ àbí? Kí ló tà fún ẹ? Ṣé góòlù ni? Ṣáájé ni? iPhone 15 àbá iPhone 16? Àbánú ni? None of the above yẹ kí n kà sílẹ̀ ló tà fún mi. Brand new generator ni màrá tà fún mi o. Ó ti mo ṣe style generator lójú ẹbẹ kó dùn tutututu bí mo pé tuntun ni generator mo ṣe kówó fún bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀. Lálájẹ generator dé mo ṣe post ẹ̀ sí online o. Ìjẹ́ kí n start generator bí generator ti start mọ́ rere o. A start generator start ẹ̀ lébà start gba káfíà dictate lábàá rí pé bí màrá ṣe lọ ó yọ bátìrì generator lọ. Bó ṣe ṣé mi mọ̀. Màrá ló ta jẹ́ fún mi màrá ló yọ bátìrì. Mo ṣe mí pé dábàtì padà mistake ló ṣe mú mọ̀ pé ó ṣòro. Màá ta generator fún ẹ. Ó tún yọ bátìrì. Ló bá blọ́ọ̀kù mi. Ọmọ mi lọ́wọ́ màrá ẹsẹ̀. Ó máa ń ṣe òbí wọn yẹn tán kó wù lè tán. Ẹ̀rẹ̀ máa wò kó lè tán o. Ọwọ́ kékeré lè pàyà ẹ̀. Ọlọ́run. Èyí lọ́wọ́ màrá yẹn o. Ó gbá kọ́nà ó dẹ̀ ti lọ nọ́ọ̀dì. Lizarazu. Àlàyé màrá ẹ̀ kó tá a ṣe màrá ẹ̀ fi ń púpọ̀ mọ́ wa lọ́wọ́. Òun nìkan náà ló ṣàṣìṣì ó tún lọ yọ gò. Ó ń gbá 7 ó ń gbá 3 ó ń gbá 5 and 6 nínú àbàyí náà. Kò sọ̀rọ̀. Jẹ̀sà ọba ti sọ̀rọ̀ ohun tí ẹ o. Ó yẹ jẹ̀nẹ́tọ̀ ẹ wà ṣọ́ọ̀bù ẹ àbí. Ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kí ni rí ta. Jẹ́ kó rí ta. Ó máa rí ta báyìí. Ọkọ̀ balẹ̀. Ráhùn ní dàmí àwọn ọmọ orí mi. Ọba tẹ̀lé ọmọ lọ gbé jẹnẹrétọ̀ yẹn wá bí. Ṣé ìfẹ́ rà láì ní bátìrì? Bísí bátìrì. Irọ́ bí wọ́n ṣe ń lọ yẹn, àwa náà máa lọ gba bátìrì lọ́wọ́ máa rà. Tí wọ́n bá máa gbé jẹnẹrétọ̀ dé, àwa náà máa mú bátìrì dé. Àmọ́ fàtì ẹ̀ fún ẹ̀mí báyìí á ṣiṣẹ́, wọ́n máa gbé lọ. Alájíká èèyàn ní gbogbo ní kí n jókòó. Wọ́n ti sọ fún mi pé ibẹ̀ ni solution problem ayé mi wà. Ẹ̀wọ̀n bí Ìjẹ̀ṣà àbákùnrin ẹ̀rọ ń pè ẹ́ ọkàn ẹ̀ balẹ̀ sórí ibi tó wà bí ẹni wá ságídí gbòòrò. Justice ti wà fún ẹ. Ó wà mọ̀ ọkọ̀ tó ṣẹlẹ̀. Àwọn Yorùbá yẹn wọ́n ti sọ ọgọ́ sẹ́yìn. Wọ́n náà gbé po lọ́jà ó jẹ̀bi. Ẹni tó gbé fún gangan ní kíni gangan ní bàáwò. Ṣòro lè gangan. Ẹ̀wọ̀n ọdún méjì péré ló máa jẹ. Ṣòro ẹni tó tà fún tó ka mọ́ lọ́dọ̀. Oníwíwọ̀n. Ẹ̀wọ̀n ẹ̀gùn. Alásìká ìlú ti ní fáàmì. Ṣáàmù ọ̀sẹ̀ ṣọ́ọ̀ṣẹ̀ ṣé ó mọ orúkọ tó máa ń pè ní? Alátìkà
yóò ṣe kátikàti yóò ṣe gbọ̀ngbọ̀n. ojú wa gbẹnu súnmọ́ máa wọ ìwọ yàgbọ́ pé jẹnẹrétọ̀ dè kò sọ ọ máa lọ́tẹ̀ níjà ẹ tẹ̀lé àbájáde. ọ̀rọ̀ yá ẹ ti dà. ok ya. fébè síwájú. dọ́gìn ẹ jẹ́ṣẹ́ pé o jẹnẹrétọ̀ yẹn gbọ́dọ̀ bá yín débi olórí burúkú lọmọ màrá yẹn o. ọmọ màrá yẹn jágbójẹgbẹ́ ni o màrá ń ta jẹnẹrétọ̀. síbù ṣé o mọ má ta jẹnẹrétọ̀ yẹn ni jẹnẹrétọ̀ mo ń bọ̀ èmi yẹn tó lọ gbé lóru ni. aláyé mo bá. lọ́dún kò tá a ṣe fún ọmọ ẹ̀ yẹn ọmọ yìí ò dé jẹ́wọ́ ó ní àwọn kọ́lọ̀ mú jẹnẹrétọ̀ yẹn báwọn kọ́lọ̀ gbé. ọ̀rọ̀ wọn ti yé mi àwọn ọmọ yẹn ti ṣàwọn kí wọ́n máa ń ṣe yẹn wọ́n ti sígbẹ́ sọ́wọ́ wọ́n ti láì jẹ́ wọ́n wá jobi mọ́. alátíká ibẹ̀ lẹ́wà ọlọ́run ọba ń gbọ́ yẹn ti bà ìyẹn ni pé wọ́n ti múlẹ̀. wọ́n ti múlẹ̀. àgbà wo alátíká ti ká dán yẹn. wá sí wèrè náà àwọn bá múlẹ̀ àwọn máa tún múlẹ̀ àwọn máa já múlẹ̀ wọ̀. alátíká ìbáwí fáwọn tí ó gbọ́rọ̀. ó yí ẹ. àwọn eléyìí kẹ ìyẹn wọn bí ìyálà ìyá ẹ. wọ́n ti débẹ̀. ká ìyá ẹ òun náà ti wọ customize aṣọ nínú kàbá yìí. aláyọ̀ bá wà ń bẹ̀ ni kò lè mẹ́nu ẹ̀ ju wá lọ. lábàáyì mara àwa máa lè kó Ghetto yìí. o máa sáré kábàkábà. tí ó bá kú anapa wà láìtàlà. alátíká ó ń ṣerú ẹ̀. alátíká. ẹni ẹ̀ka lè tó kàtà. ọlọ́run ṣe màmí màrà aláwọ̀ aláàbí fún ilé òfò bó ti jẹ́ gángan mo ti sọ yẹn wà láì. stop ṣe bẹ́ẹ̀ lè ṣe ẹ́ á pè mí màrà ta ṣe màrà kún pọ̀. ọlọ́run ṣe MORIA MARA àwọn ọmọ ọrú tẹ wọ́n dààmú ajé wèrè gan dààmú ọlọ́run ṣe màmí mi lọ́fà ọlọ́run nǹkan tí mo sọ fún mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ọlọ́run àwọn pàdé mi kan ni a jọ ṣe deal recently báyìí ọlọ́run wọ́n á rò pé èmi ò mẹ́nu ẹ̀ pé òtèlè mi pé wọ́n á rò pé pàdé wọn ò lẹ́ o èmi náà wọ́n á rò pé ó yá ta ló lè bá mi ṣe ló lè gbé mi débẹ̀ tó lè bá mi sọ lé wọn dáwòrò tó bá mi gbàdán mi jáde wọ́n á rò pé màámi ẹ̀ fẹ́ kí wọ́n bá mi ṣiṣẹ́ yẹn ọlọ́run. ẹ yọwọ́ ẹ kó láwo nìyẹn. wàhálà ọlọ́run ṣe àwọn pàdé mi yẹn wọ́n wà club báyìí ṣe ọlọ́run wípé wọ́n fẹ́ kí wọ́n bá mi ṣe kò lọ fà bá mi lọ sílé wọn kan tó dé ẹ bá mi sọ di òfìfo empty bá rẹ wọn dé láàárọ̀ làbá ẹ wọn ká olórí fẹsẹ̀ janlẹ̀ wàláhì tí mo fẹ́ nìyẹn. wá sórí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ bó ṣe ń wò mí sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti yí ẹ irú iṣẹ́ tó fẹ́ kí bẹ́ẹ̀ ṣe ń sìn ìhun lèmi ò mọ̀ ó ti yí ẹ sórí pé kí bẹ́ẹ̀ gbówó jáde irọ́ o èmi ò kì í ṣe yẹn bọ̀ pé kí n yọ èèyàn píìkì èèyàn kóńkó èèyàn jalè èèyàn o àwọn nǹkan tẹ̀mí ń ṣe nìyẹn ó ti yẹ. ọlọ́run ẹdún fẹ́ kẹ́ ṣe fún mi náà jù báyìí lọ rárá. ẹ bá mi ṣe kí ẹ bá mi píkì owó mi jáde owó mi táwọn òṣìṣẹ́ káwọn fẹ́ jẹ mọ́lẹ̀. ó ti yẹ mi pé kí n fẹ́ kó àwọn láptọ̀pù yẹn. gbogbo nǹkan tó fi ṣe wáyà ṣe. kò lọ fà kò lọ fà ará ọ̀fà náà ni nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé mo ṣáàmọ̀ mi màrà tó mọ màlà màrà tára ó lè pa ó ti yẹ 60-40 ni èèyàn bílíkìú là wá o. aláìmọ̀ ṣé kí ni mi gan mo lè ajé ojú. èmi lèmi ní 60 ìwọ nìwọ ní 40. máàmì mo wà pa ọlọ́run tí mi mo ṣe ajé mi ò gara púpọ̀ ajé èmi náà kọ́ láti máa ṣe sàdákà. ó ti yé mi àmọ́ eégún mọ́ ni èèyàn mọ́ mo mọ ẹ́ rì. máàmì mo kó oúnjẹ dákú aláwàláì nígbà tí fẹ́ gbé súnmọ́ yín náà máa gbé kémi náà máa ṣe lóní wẹ́rẹ́wẹ́rẹ́ kémi náà máa yọ lóní fẹ́rẹ́ jogi kí máa gé wíńdò kémi náà máa yọ tàkùn ọ̀dọ̀ máa mi fẹ́ kẹ́ gbé mi bẹ́ẹ̀. bọ́dọ̀ máa jalè kéékèèké olè tèmi ń jà mo fi ń rọ ọjà ni o. ọjà ẹni tó bá jẹ́ yẹn náà nínú mo wà pẹ̀lú yín tèmi náà sábẹ́ máa ṣe bẹ́ẹ̀ máa ṣe máa gbà. mo fẹ́ kọ olè àṣáìdì nìyẹn eléyìí tó mú wá ń sìn bísínẹ́sì ni ṣòro olè o máa kọ́ ṣe olè o máa ṣe freedom di o máa mọ́ tiwa fún yẹn lọ́tọ̀. ọlọ́run ṣe kódà àtúkọ́ àlejò. ó ti yí àṣáìdì ni ṣé o máa mú mi débẹ̀ ń sìn ni àbí o máa nà kábẹ̀ sí ni. àmì mi ní lè mú yín débẹ̀ tán o ṣùgbọ́n ibi ilé kẹta síbẹ̀. ok wàá kọ́ sọ fẹ́mi pé bẹ́ẹ̀ nìyẹn. nà kábẹ̀ sí ká lè ṣe bẹ́ẹ̀ kán ṣe kìnìkan dé láàárọ̀ làbá ẹ̀. ọjà tó ní máa tó mélòó láptọ̀pù yẹn máa tó mélòó. àwọn orú mi wọn kó dání gan wọn ní máa gbùkù yẹn máa tó bíi márùn yẹn máa ipad everything happy watch. MORIA MARA o MORIA MARA o MORIA alágbèrè
má lọ pẹ́ lórí ẹ̀ màrá ti dé ó dá ọmọ tó lè gbé ayé Maria Mara ta ló ní kàlá yẹn. ẹ máa kó àlùbọ́lẹ̀ lọ́wọ́lù àlùbámi o àlùbọ́lẹ̀ lọ́wọ́lù ẹ máa kó àlùbọ́lẹ̀ lọ́wọ́lù àlùdójúmọ́ lọ́wọ́. Normal guy, he shock you. Ọ̀gbẹ́ wàá tún ní kó kà sí má kà sẹ́yìn bicycle no get reverse. Move it! Bàbá ìjọ ọ̀gbẹ́ni. Nǹkan tó ń ṣe o. Ìyá sugar simple diamonds Mara. láti kàlà ká sókè ọ̀nùdí tí ọlọ́run kò kọjá orí tó bá ti kọjá orí ó ti dà sí sí. Sọ fún ẹ náà wọn láti ká ló kọ ẹni mi ká ló kàtà kò dá títí mo bàtà jẹ. Mara mo ní ọ̀kan lórí ẹ̀ ló mèrè sá tí ìlú bá gbà ẹ̀ lé àlépa ni o. Àlẹ́ àṣà. Ọ̀dẹ̀ ìdílé rò pé láàrin wa yìí náà ò lè jẹ́ lọ. Ghetto tó ń wò yẹn àti dé ti pẹ́ ó mọ̀. Every today. Mo ti gbọ́ ọjà ojú mi clear mo rẹ́ everybody ajé. Mo rẹ́ everybody ó clear. Mo fẹ́ máa jí bí inú mi kó set up ni. Àbọ̀ ní set up ajé tó fẹ́ mú ti wà ní. Ṣó lè máa jolè lólè? Rárá o. Ìwọ ti fẹ́ já wa lólè náà. Aláyé èmi kàn ń ṣiṣẹ́ mi ni mo mọ̀ pé ẹ̀rù kú wà bí. Kò sí wàhálà. Mo sọ fún ẹ. Ṣúgà. Ara ń pọn. Ajé mo ti di búdọ̀ mo lè bu ìyá ẹ̀jẹ̀ bó ṣe wà ẹ̀. Olú máa ń ṣògbó wọ̀ nìkan ló mú lè jà. Iṣẹ́ tó wá fẹ́ lọ ṣe, wọ́n máa bọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. Wá kí ló máa ń ṣe ẹ náà? Ṣé mo máa ń wúlò Uber rẹ̀ gbé ìyá ẹ̀ ló làbẹ́tẹ̀? Gbogbo ajé tó yẹ ká máa mú ìwọ kọ́ ò ṣèké everything. Wá a máa pa ẹ́ síbi kò dé. Wọ́n máa ń gbọ́ kò sẹ́jọ́ no case. Ó ti yé ẹ. Sugar abeg tútù ice water ó ṣàyẹ ṣúgà ni má dínkù má dòrò. Ògùn máa pẹ́ bó ṣe ní mo dùn yẹn. Ìbànújẹ́ máa ṣí ẹ ò ń ṣí èrè ṣá. Èmi dùn fún ẹ ṣá. Èmi táyà ń kọ èmi tó ṣe bí kí wọ́n ṣe bí kí n pa. Àbẹ̀lẹ̀ kúkú ni ẹ. Ṣúgà ò lè dùn lọ́dọ̀ ẹ̀ ní táìmù tó wà yìí. Ó ti yàrá àdá fi ṣúgà lẹ̀. Báwọn sáábé á ń kàn. O ara tẹ ń pè mí. Oye wà yìí máa ṣe ṣọ sleep fún àbí kí n ṣe lọ sleep fún ẹ̀rọ àpẹẹrẹ kúkú dẹ̀. Ara ẹ̀ ẹ̀ Ìdọ̀bs ṣe orí ọmọ títì ọmọ gbòòrò tó máa rò pọ̀kàn òun lè tó bá dọ́gba ó máa gbà. Àní ẹ jẹ́ kí mi pín sí wẹ́wẹ́ kàtà sí kùtọ̀nù ọlọ́run. Má ṣe bẹ́ẹ̀ má dára lálẹ́ tó máa dẹ́gẹ́ rẹ̀ ní báyìí tó máa stay nílẹ̀ lẹ̀. Ẹ jẹ́ ká palẹ̀ lárú ẹ jẹ́ ká ṣe ńláńlá fún. Ṣé bí mi sọ fún ẹ? Mi nípo lè jó bó ṣe wù ẹ́ bọ̀ kó má jó kọjá àlà. O ti wá jó kọjá àlà báyìí. Aláyé ẹ kàn kí ìfọdà mi ti kú jígà ọ̀rẹ́ ti. Ajé lójú èso. Òkè ó ń wo bí òyìnbó ayé kọjá. Tó bá jẹ́ jẹnẹrétọ̀ ẹ̀mí ẹ̀lẹ́bẹ̀ ajé máa wọ wá. Ó ti yín tó bá yẹ pé ìyẹn ti lọ mo lè rà mí normal level mo lè gbájẹ lómi kí n gbé wá jẹnẹrétọ̀ yìí tó bá jẹ́. Ọmọọba ó ti late 90 minutes ni máa ṣe. Ṣùgbọ́n olùgbẹ́sẹ̀ àtàìmù mọ́ ó yẹ. Ṣòkè ibi tó wà yìí tó yẹ wà yìí torí wa tọ́ yìí ṣòro pé ìdájọ́ kan wà mẹ́tò ju kú lọ ni. Ó máa kú ikú tó máa kú ni mo mọ̀. Wàá lọ bá wọn lọ́hùn-ún. Ó ti yẹ ó ti mí sí ẹ. Ó lọ kú wọn. Ó lọ kú wọn lọ́hùn-ún. Wọ́n náà ti bàbá ti kú àbí. Ìwọ náà máa kú tẹ̀lé wọn. Ó mọ kọ́ tó ṣẹlẹ̀. Farabalẹ̀ kú mú kú tó fẹ́ mú. Ó ní ó fara. Ìyá ìwọ lè domi ìwọ tó máa ń ṣe bíi tó máa ń ga tó máa ń kú tó máa ń wọ native tó máa ń wọ English. Tó mọ̀ pé àwọn kan ló ní òde tó ń lọ. Àìbalẹ̀ kò gbọ́. Irú kú tó fẹ́ kú mo fẹ́ mọ̀. Ṣé kò mọ náwó lẹ̀? Kọ́ gé ká tó fi ṣó. Iṣẹ́ ṣáṣí. Aláyọ̀ jọ. Orí ẹsìn méjì. Sọ́ọ́lì gbogbo tí máa mú wọn ni. Bóyá mi ní jalè mọ́. Ah! Màrá ò jalè mọ́. Ajé. Ó máa jalè ó jalè kò kàn wá mọ̀.
ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó ní ìrẹ̀lẹ̀ yóò ní ìgbà wà. àwọn èèyàn yìí bá jẹ́wọ́. aláì mo sọ bẹ́ẹ̀ àti ní ojú ẹ̀ lọ́kàn náà gánà. ẹ bá balẹ̀ jáde kí ẹ̀kọ́ ló ṣe yóò dà àbùjọ táyì lójú ẹ̀yìn. ṣé báà ní mọ̀nà lókun. ṣé báà ní mọ̀nà dọ̀fẹ̀. èmi máa kọ́ mi sáà ìtúwà o. ṣúgà wa ṣúgà bá ara rẹ̀ ẹ̀yin lè máa pàdé lẹ́nu iṣẹ́ ṣé máa dọ̀fẹ̀ ni. pátá o ti ṣú àlọ́wọ́ ìyá àti ẹ̀kọ́ tó túbọ̀ gbé wá. ó ní pátá nǹkan. ẹni sọ fún ipá mẹ́lẹ̀ iṣẹ́ ó sáré kìkì fún mi. eléyìí ṣe máa dọ̀fẹ̀ níwájú irú àwọn àìsàn. ọmọ ẹ̀dúlẹ̀ ẹ̀ fọ́ abọ́lẹ̀ ẹ̀ sọ fún ìlú ọmọ sílẹ̀ lọ́fà lọ́pọ̀ fẹ́ tó máa lò yẹn nílé ìyá lórí màwà bọ́ ẹ̀yà ẹ̀bẹ̀ sí wa. abájídé àìsí ìlú ọmọ ọmọ rẹ̀ ẹ̀ máa jáde gbọ́dọ̀ mọ̀ ẹ̀ bá ti tó fún ọ ní wọ́n fún ìmọ̀ káàrí o. wọ́n kọjá ìyàwó jẹ́ wọ́n jáde lọ. Mara ṣé o ìwọ ni ìjọba wúlò tí mo lè jọ lè jáde. ọmọ Mara ọmọ mo pòórá ní ṣá Mara gba ọmọ dàbí ìjà ó yá o ti sẹ́ẹ̀tì báyìí àbí mo ti kú ni ọmọ ṣé kò ṣe pé mo ti dàkú dáyà ọmọ Mara mo ti dàkú dáyà mi rí ìbọn ọmọ ò tí ì kú àdúgbò lélẹ́yìí ẹ wá mùsùlùmí ni bàbá mi kìrìsìtẹ́nì ni ìyá mi àwọn méjì dẹ̀ ti lọ ó yá ta ló ṣe báyìí ó ti set èmi ọmọ mo rí ìbọn láti ká òyìn láì fọmọ mo lè disappear nìyẹn ìgbà wo mo dàbí ìjà lémi Mara ọmọ kòló Mara tó mọ màlà tó ṣàfọwọ́ra ọmọ tó bá yẹ pé mi ò disappear mo ti kú nìyẹn o ó yá ó ti set ó ti set bẹ́ẹ̀ yẹn ó ti set títí wá dàbí jàǹsìn ó ti set ọmọ ó lọ fà o Mara dàbí ìjà mo wá pòórá ti sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn láti ká fẹ́ pa mí gangan ni o kò bá mi ṣeré rárá o kò bá ọmọ yẹn ṣe náà kí ló á bùn ọmọ DJ sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn o. èmi Mara ọmọ kòló Mara tó mọ màálà. Báwo ni wà wálé o? Báwo ni wọ́n tó wà pa o? Àmì túmọ̀ ojú o. Òtúlé ẹ̀kọ́ ti wọ́n fọ́ síbi kì í. Ọmọ aṣọ́dẹ mọ́tò kò lè jà kú. Àbúrò máa wà sí i. Gbogbo ṣe wá ti rí sí i. Àìsí ẹ̀ka àdúrà kó tó rí ẹ̀ka ìdìbò ká. Ṣé wọ́n ti ẹ̀yọ̀ sí i? Àbúrò ẹ̀jẹ̀ kọ́nà ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ bí màá jẹ́ lọ́wọ́. Àlàyé kò ní ẹ abọ́ ó tó lẹ́yìn ní sẹ́ ó tó lẹ́yìn ní sẹ́ ọ̀nà tó sẹ́yìn tó sẹ́yìn tó sẹ́yìn ọ̀nà ẹ̀fà ní sẹ́ ní wọ́n bá bọ́ ọ̀nà tó bá bọ́ ọ̀nà tó sẹ́yìn tó sẹ́yìn.
Mara kọjá ń bì. Mara wèrè wo kò sí mara kan bí báyìí ẹ̀gbọ́n mi kò sí mara bí. Àwọn ọlẹ́fẹ́ bá ti yá ẹ̀jẹ̀ níta ní ẹ̀. Ó sọ fún wa pé ó mọ màrà gẹ̀ nínú ghetto yìí ó mọ̀ pé inside ghetto there's ghetto. Ògbà pa ẹ ṣá. Àlàyé ẹjọ́ ẹ má bínú sí wèrè. Yẹ́sítánà ni ó ṣẹ̀ dé ni. Àtàwọn fẹ́ mú ìyá ẹ̀ sọ̀wọ́ ká jẹ́ pàmbíbí ni ẹ̀gbọ́n. Tálẹ́ fẹ́ jẹ́ ṣe yá orí. Ẹ̀sìn mi wóró wo tó. Ọlẹ́fẹ́ bá ti ń jẹ ni. Àwọn kan wá ìjọba ni wọ́n o. Even inside the well. God is aware o. Ọba tó yọ Yusufu nínú kànga. Màrá ló mọ̀ kẹ̀ ògbà pa yín. Ibo ló gbà. Àìgbọ́n la ṣe mọ̀ pé mi ò lè mọ́fò fún yín àti lọ pẹ́nu ghetto yìí. Màrá ò tàbí rárá. Tó bá tàbí màá gbé yín débẹ̀. Sotiri bóyá ṣe. Mi gbé ẹdẹ́rẹ́ mi sá fún ẹ pé màrá ò wọ bí ibòmí ló wà. Ó ní ká wọ bí. Sotí wá rí mú jáde sí. Mo gbà fún ẹ o, ó ti ká mi o. Ojú ẹ ríran, Ọlọ́run ọba. Imú ẹ ó gbòòrùn. Ṣé wàá gbé wọlé bẹ́ẹ̀ wọn bá kò sẹ́ sára nù kíní yìí o. Àwọn tó ń dún kòlò lẹ́nìí. O lè dá dọ́bù. Èmi màrà ọmọ kòló màrà tó mọ màlá. Moria mara, mara púpọ̀, kò ń ṣe mara tá ń ṣó. Mara púpọ̀, kò ń ṣe mara tá ń ṣó. Moria mara, mara púpọ̀, kò ń ṣe mara tá ń ṣó. Ọ̀tọ̀ la gbáwo, ọ̀tọ̀ ni yàrá. Ṣoríṣẹ́ táwọn àgbáwo, òun làwa bá tò. Àwa la gbáwo, ṣé ẹ̀yin ni yàrá. Moria mara, màmá wọn mọ street. Sẹ́tà wọn gbélẹ̀gbè, tọ́ba kọjá something must loss. Who the gas? Ẹ má lọ wá o, Moria mara. Ẹ má lọ wá o, ó pọ̀ létí. Wọ́n kì í gbé gẹ̀ẹ́sì nínú àdúgbò. Ó lọ gáàsì àní. Níwájú mara. Ṣé bí o ṣe máa kú nìyẹn ni? Ọmọ just like that. Ẹni tí yàrá ní ìyàwó ní wíwọ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan gírẹ́dà èèyàn kúkú nílé? Ikú alágbára ni Mùsùlùmọ́nù kú. Ikú líle ní kí dáhà bá kú. Ikú líle ní Mádòsí kú lórí ìgbò. Mádòsí májíwẹ̀ bó ṣà. Aláyé. Tẹ́ bá ń gbọ́ gbégbègbè, ẹ má ìkan gbé ka yín mọ́lé o. Ajé, ọ̀rá òṣèré ara wọn bá ti ń para ń gbòòrò níṣẹ́ ọlọ́ọ̀. Ajé. Sọ àgbáni òfó tí a nìyẹn kí ló kà àti bàrà kí ni tiwa pẹ̀lú tiẹ̀? Ewé wèrè. Bàbá yìí máa fẹ́ bàjẹ́, a máa kọ́ mi. Máa kọ́ ọmọ náà, kò sẹ́ni tí lè pa. Àwọn mẹ́fà. Àwọn ẹnìkú ni yàrá ìṣá. Àwọn fẹ́ pọ̀ yọ ẹ̀ṣá. Wá! Ṣé máa nì í? Wá ìwé ni wèrè. Ọ̀gẹ̀dẹ̀ kí ló ń jó mọ́ rò? Báyà ọ̀gẹ̀dẹ̀ ń jó mọ́ rò. Kí ló ń jó mọ́ rò? Onígbogbo ló ṣe, kí ló ń ṣe gbogbo? Ìwé pé sáyẹn ló wà lọ́wọ́ ẹ̀. Kí ló ń ṣàwọn fún oríṣiríṣi báyìí? Gbogbo fẹ́ ń jọ kìí àná. Ìgbà pé sẹ́ńtà àwọn tó ní ìgbòho yẹn, ajọ́gbọ̀n àníbò mi wù ẹ́. Mo ti dá tọwọ́ mi náà. Báyọ̀ ká ní iṣu kọ̀ọ̀kan lábẹ́tẹ̀ yìí mọ́. Má ṣe tẹ̀lé má ṣe tèmi. Tó bá yẹ pé òun fẹ́ rí mi lábẹ́tẹ̀ yìí. Eré má lọ gbá ẹ fi jí lókè. Lọ́jọ́ ọdún mo yìí gbá ẹ̀ṣọ́ náà lóyún ṣe yìí. Mo rò pé kún bíbá yìí kó tó náà sí mi yóò sọ̀rọ̀. Àníjẹ́ máa Bẹ́ẹ̀ni. Irú sáà ìwò làwọn eléyìí màá ṣe tún di màmá. Bẹ́ẹ̀ni. Mo mọ̀ yìí. Èmi lẹni náà tó ṣekú pa lọ́jọ́ sí. Ẹ wà. Ẹ kálẹ́.
ṣé wàá pa ìgbélé tí ń bọ̀ lálẹ́ iṣẹ́ ìgbélé ti ṣú ni. ọjà la ti ń bọ̀ bàbá ọkọ mi. ọjà lẹ ti ń bọ̀. bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi. ẹ̀wà ìgbélé ṣú. àmùgbà tọ́jọ́ fi lọ mọ́ wa lọ́wọ́. ṣẹ́ta. adúpẹ́ fọlọ́run. adúpẹ́ fọlọ́run. mo ṣe ń wò yín sí ibà ìwà yìí báyìí gbogbo ọjà tẹ pa látàárọ̀ máa wà nínú báàgì yẹn owó máa wà ń bẹ̀ o. ìṣòro kankan lọ́wọ́ wa o gbogbo owó tá a pa ti kó fáwọn olóko tí wọ́n bá fi rajà wá lọ́la ìṣòro kankan. ẹgbẹ́nu yín sọ̀hún a ṣe pé fún yín ni. aláyé bá yín sọ̀rọ̀ ẹ̀ ń tẹ́wọ́ bí ẹni tó fẹ́ gbé kìíní lé lọ́wọ́ èwo lórí burúkú náà anáwó wà lọ́wọ́ yín ẹni kò sówó lọ́wọ́ yín sẹ́ni abíire kan máa ń rìn bí òru ni. ẹ̀yin tẹ́ ti rìn lóru ó yẹ kẹ́ ti mọ̀ pé máa fi ti késàrì fún késàrì. ẹ má bínú bàbá ọkọ. ṣé máa ń fọ sí wẹ́wẹ́ kí n gbé yín lọ kí n má jà yín sójú gbò. kí ló ṣe yín olórí burúkú ni yín ni má gbá yín o. ẹ̀yin tẹ́ fẹ́ rìn ìrù yẹn ẹ ti máa mú kíni ẹ máa mú nǹkan òru dání àwọn ánímàlì òru wọn wà lójú ọ̀nà tẹ máa fi ṣẹ́tù wọn. kí ló hapun kí ló wà. bàbá ẹ fẹ́ jálẹ̀ kẹrin ojú ayé fọlẹ́ ògùn ẹ náà ọ bẹ̀rẹ̀ owó lọ́wọ́ yín ẹni kò sówó lọ́wọ́ yín ẹ dẹ́rù ẹ náà lówó ṣé wọ́n bímọ yín ni èwo di wèrè fóònù yín dàjà re. ṣé mọ̀ túmọ̀ nǹkan tó sọ yẹn. kò yé mi bàbá mi. ẹni ẹrù ẹni ẹ nówó ṣọ́ọ̀bì mọ́ yín ni. àwọn dà o. gbàdá ti náwó yẹn máa ní nǹkan kan. èrò sí kankan bẹ ewé lásán ló wà mí. fóònù yín dàjà re kẹ́ fi wèrè lẹ̀. fóònù mi ní fóònù kò sówó kankan lọ́wọ́ mi. ìyá ọjà ààyè kò darúgbó náà olójú arúgbó ni ojú arúgbó ló ń lò. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ sọ. ó máa darúgbó ló máa kó sókè tó tó yìí ó bẹ́ẹ̀ sọ méjì lẹ́yìn ọkàn ni. ó máa yáàdì ni o ẹ gbójú sókè kan wojú mi ẹ yáàdì ni bẹ́ẹ̀ wò ẹ yáàdì ni ó yà sí pé ẹ yáàdì ni ẹ lè tí gbàdúrà ọmọ yìí. kò sí wàhálà àbẹ́ẹ̀rí ni ẹ̀rí ìyá ẹ̀rọ ọmọ. ẹ ṣàánú mi kí Ọlọ́run ẹ dákun. kí ló ṣe olórí burúkú ni ìyẹn ní sùúrù náà. màá ṣe pé fún yìí wọn lọ pé àgbàlagbà kí ló ń ṣe pé fún. ẹ mo lo ẹ nà. ẹ jẹ́ kó ìyá ní sùúrù yà ẹ jẹ́ kó yọ ọmọ lẹ́yìn yà ẹ yọ ọmọ lẹ́yìn ẹ̀. ẹ dúró ẹ̀yin ẹ dúró báyìí ọmọ kan tó máa ṣẹlẹ̀ báyìí ẹ fara balẹ̀ kí ló ń gbára ẹ̀yin náà. Ilé ibùkún ni ó ní. ẹ jẹ́ pin àlàyé yẹn lọ báyìí káwọn wà báyìí. Ilé lálágbó ńlá. Tó bá yẹ bẹ́ẹ̀ náà lẹ̀. Tó bá yẹ bẹ́ẹ̀ náà lẹ̀ ṣe pin. Bẹ́ẹ̀ pin ni àbí. àwọn ìyá yóò ti ká wọn lẹ́bùn ti pẹ́. Kí ló ṣe yín? Kí ló ṣe yín? Ẹnu sọ́nà yìí gbà yẹ. What happened? Wàhálà ti wà o. Mo rò pé ọmọ yẹn lọ́kàn. Kí ló tún sẹ́yìn? Àní mo rò pé ọmọ yẹn lọ́kàn ni. Àṣọ mo yóò lọ́kàn. Wọ́n bí o lásán ni mo fún ọ. Eré ìjọ bẹ́ẹ̀ ni. Ọdẹ bí wáyé. Àdógò ló fi fọ o. Ọwọ́ kan báyìí ọmọ yẹn lọ. Ojú ọ̀sẹ̀ ń lò. Ọmọ yẹn lórí burúkú ni bàbá yẹn oníwàkúwà ni. Mi tẹ́lẹ̀ mọ̀ fún pé wàá jẹ́jẹ́ iṣẹ́ bí kí lélẹ̀. Ó wà níwà arúgbó ó ti dáhùn kan lẹ̀ o. Ó ti wọ́n pa. Ó ti wọ́n pa. Ó fọ ó ti fọ bẹ́ẹ̀. Ṣé irú ẹ̀mí kan náà làwọn méjì lò? Ìyá ẹ̀ náà ti dákẹ́ sí. Ìyá ẹ̀ náà dákẹ́. Ìyá ẹ̀ dákẹ́. Ìwọ bẹ́ẹ̀. Àlàyé mi ò sílẹ̀ ìmọ̀. Mi sílẹ̀ àlàyé. Kí ló máa ṣe báyìí? Mi ìmọ̀. Àlàyé ìwà kú wọlé wá. Ìwọ wà kú wá ṣẹlẹ̀ búkú rẹ̀. Mi sọ fún pariwo nìyá yẹn dábì lórí. Ìwà arúgbó náà ni mo wà. Ẹ dúró kẹ́ yanjú ẹ̀. Wọ́n tún wà fún mi rẹ̀. Ẹ dúró tì í. Wọ́n tún wà fún mi rẹ̀. Ìgbà yìí mo ní màámi. Ṣé kan bẹ́ẹ̀ yẹn mọ̀? Ìyọ̀ pátá mọ̀. Ṣé ọ̀ náà ti wá rí i pé kò sẹ́ni tọ́ba adẹ́dọ̀ ò lè mú? Mo ti mọ̀ báyìí. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ báyìí. Alágbára ni mo ti wá họ bó báyìí. Pa òbóró mọ́. Ikú mi ò dá táìmù yẹn má ṣe bẹ́ẹ̀ tọ́tọ́ lọ. Ta ni fẹ́ jíṣẹ́ fún ta ló máa ṣe jọ́sìsì fún mi ọjọ́. Ó ti bọ̀. Òbóró mọ́. Wá! Èmi Mara!
mara show. Mara púpọ̀ kò ń ṣe mara show. Moria Mara, mara púpọ̀ kò ń ṣe mara show. Ọ̀tọ̀ làgbáwo, ọ̀tọ̀ ní yàrá. Ṣoríṣẹ́ táwọn àgbáwo, òun làwa bá tò. Àwa làgbáwo, ṣe ẹ̀yin ní yàrá. Moria Mara. I'll be one there for my ICB. So I want to give it the last one, last time we're for you. My go back here. For then. So I want you there for my price mo so fún ẹ o. Ya mo di. Ẹ má lọ wá o. Ó pọ̀ létí. Wọ́n kì í gbé gẹ̀ẹ́sì. Nínú àdúgbò. Ó lọ gáàsì. Àní ó lọ wú. Níwájú Mara. Ó máa lápá. Moria Mara. Mara púpọ̀ kò ń ṣe mara show. Mara púpọ̀ kò ń ṣe mara show. Moria Mara. Mara púpọ̀ kò ń ṣe mara show. Àgbo níyìn ẹ̀kan lọ́dún lẹ máa níyì. Mara tó ṣàfọwọ́ra ọmọ mo fọ́kọ̀ọ̀kọ̀ o. Mara show, mara púpọ̀, mara wà lórí mi. Madness, mo ti síkì gan, mo ti jalè gan, mo ti bíkì gan.